MC Olúọmọ Alhaji Musiliu Ayinde ọmọ Akínsọ́yà èmi ò lọ jókòó sóṣòdì èmi ò ń wá wọn lọ́bẹ̀ nígbà tí fóònù ṣe bákọ̀bákọ̀ tí fóònù ṣẹ̀ṣẹ̀ dé tí ò ti sí fóònù Motorola tó máa ń kì bọ́ báyìí yẹn wọ́n jí fóònù mi lóṣòdì MC ní kọ́ lọ ní expect ẹ̀ sọ́dún Adékọ́lá mo fẹ́ fọ́ ọwọ́ sọ̀yà pé mi ni mo kọ́kọ́ pẹ̀lú Adékọ́lá wá sí Èkó pé kó wá heart film 2004. ẹ̀yin Yes. Ọdúnládé Adékọ́lá èmi ni tí mo kọ́kọ́ pè pé kó wá bá mi heart film lẹ́kọ̀ọ́ yìí mo lè fọwọ́ sọ̀yẹ̀ torí mi ò pàdé ẹ̀ lẹ́kọ̀ọ́ rí. But then director ni mí bí mo ṣe lo ọdún nìyẹn ta edit fíìmù tán wọ́n bá kọ fíìmù sí mi lọ́wọ́. Wọ́n kọ fíìmù yìí sí mi ní ọwọ́ o kódà wọ́n fọlọ́pàá mú mi location yẹn ni girlfriend mi kan ti lọ kà á mọ́nú ilé tó ní láyé Ọlọ́run ní jẹ́ kóhun rírú ẹ̀ òun ń ṣe rádaràdà location tó disgrace ọmọ yẹn gan ó disgrace ọmọ yẹn wá mi láti Kaduna máa kan ló rán àwọn obìnrin yẹn wá pé kán wá gbé mi wò bóyá wọ́n ti fi nǹkan sí mi lára mi ìmọ̀ èmi ò dẹ̀ mọ̀ pé oògùn kan wà ìmọ̀ nǹkan kan pé nǹkan kan ṣẹlẹ̀ nígbà tó di exactly 1 o'clock lóru mo disappear live kò ń ṣe nínú fíìmù o ọ̀fẹ́ gbé yín ọ̀fẹ́ gbé mi mo bára mi níbẹ̀ wọ́n wá mú mi ní olè ńbẹ̀ mi ò dẹ̀ jí nǹkan kan bọ́ ṣe pé gbogbo àwọn OPC jáde nìyẹn. Orúkọ mi ni Prince Adékúnlé Ramon Adéwuyì tí gbogbo èèyàn máa ń pè ní Sàbúrì ẹni ègbèrè àwọn kan máa ń pè mí ní ọlọ́wọ́ ẹ̀dán gbogbo àwọn artist àjọ ń ṣe fíìmù pátápátá ni wọ́n mọ̀ mí sí Pósítà ni wọ́n máa ń pè mí. ẹ ṣeun gan bàbá màá fẹ́ kẹ́ bá a dárúkọ ìlú tí ẹ ti wá àti iléèwé tí ẹ lọ láti bẹ̀rẹ̀ títí dé ibi tí ẹ bá dé sà. Mo bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ torí mi ò ní opportunity láti gbé ọ̀dọ̀ àwọn parents mi mo lọ sí Islamic Mission School Lálátẹ̀ Ìbàràpá Local Government Ọ̀yọ́ State mo dẹ̀ lọ sí Bíòkú Grammar School mo ṣe tán ní 1984 so ìgbà tí mo ṣe tán kò sí bí mo ṣe fẹ́ proceed mo bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn tíátà káàkiri kó tó di wípé mo ní opportunity láti lọ sí Skyvar Drama School tó wà ní Òkèhò Street Ìsọlọ̀ Lagos State Nigeria. ẹ ṣeun gan nígbà tí ẹ ń bá mi dárúkọ yín ní ẹ̀ẹ̀kan yẹn ẹ ṣàlàyé fún mi pé àwọn èèyàn mọ̀ yín sí Sàbúrì ẹlẹ́ni ègbèrè ó lẹ́ ń pè yín ní Pósítà ìjẹ́ lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìdí tí àwọn èèyàn ṣe ń pè yín ní àwọn orúkọ yẹn. ẹni ègbèrè o Sàbúrì ò jìn torí pé Sàbúrì yẹn ni mo ti ń jẹ́ látìgbà tí mo ti ń ṣe movie èmi àti ọ̀rẹ́ mi Kúnlé Afọ́d so èmi ń ṣe comedy òun ń ṣe boys so nínú boys tí mo ń ṣe yẹn ni mo ti ń jẹ́ Sàbúrì ó dẹ̀ ti particular film tí mo ṣe ní 2009 sorry mo ṣe fíìmù yẹn ní 2009 tí wọ́n ń pè ní ẹni ègbèrè ìbẹ̀rẹ̀ àwọn èèyàn ti wá mọ orúkọ yẹn torí fíìmù yẹn tún gbé mi lọ sí limelight because it's a dance drama nígbà yẹn àwọn èèyàn dẹ̀ wò dáadáa. ẹ ṣeun gan sà bàbá ìjẹ́ lè ṣàlàyé bí ẹ ṣe wá rìnrìn àjò tẹ́ bẹ̀rẹ̀ eré orí ìtàgé tí ẹ yàn láàyò tí ẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Teenager age ni mo ti bẹ̀rẹ̀ tíátà o normal mo ti ń ṣe tíátà fúnra mi tí mo mọ̀ pé mo mọ̀ act kó tó di wípé mo ní ọ̀gá so ọ̀gá tí mo dẹ̀ níyẹn ni wọ́n ń pè ní Stay Alive mo join tíátà lọ́dọ̀ àwọn ní 1982 it's about 42 or 43 years back now so mo join tíátà lọ́dọ̀ àwọn Ẹ̀dà Musbaudeen Abisogun àti Ẹ̀dà Tajudeen Ọládìméjì tí gbogbo èèyàn ń pè ní Ògúntádé the two are Stay Alive wọ́n jẹ́ ọmọdé mẹ́ṣọ́ theatre group ní Lálátẹ̀ primary school mi náà ni mo wà tí wọ́n ti pick mi tí mo ti bẹ̀rẹ̀ sí bá wọn ṣe tíátà. ẹ ṣeun gan nígbà tí ẹ ń bá mi sọ̀rọ̀ ẹ fi kankan tó mi létí ẹ ní orí ọ̀fẹ́ láti gbé pẹ̀lú ìyá àti bàbá yín. Yes. Ǹjẹ́ lè ṣàlàyé àwọn nǹkan tó ṣẹlẹ̀ tó fi dín kó fi rí bẹ́ẹ̀. Ó sí nǹkan kan tó ṣẹlẹ̀ dáàdì mi Ọlọ́run kó bá mi fọ̀run kẹ́ wọn mọ́mì mi náà Ọlọ́run kó bá mi fọ̀run kẹ́ wọn. Àmín. So ìgbà tí wọ́n bí mi dáàdì mi gbé mi lọ sí ọ̀dọ̀ àǹtí wọn ní Lálátẹ̀ so àǹtí wọn yẹn ni mò ń gbé lọ́dọ̀ wọn kò ń ṣe pé bóyá àkọ́kọ́ ṣẹlẹ̀ láàrin dáàdì mi àti mọ́mì mi o so ibẹ̀ ni èmi lọ gbé ibẹ̀ ni mo ti lọ sí school ibẹ̀ ni mo ti gẹ̀mọ̀ láyé ìgbà yẹn ẹ̀yẹn máa ga fún mi lọ́mọ yìí ẹ jẹ́ kọ́mọ yìí wà lọ́dọ̀ mi ẹ jẹ́ kọ́mọ yìí ṣe nǹkan báyìí so wọ́n tọrọ mi mo wá lọ ń gbé ní ọ̀dọ̀ àǹtí wọn yẹn so nǹkan tó jẹ́ pé èmi àti wọn jẹ́ nígbà tí mo dẹ̀ wá parí pé mo ti ṣe school tán bẹ̀ tí mo padà sọ́dọ̀ wọn ní ìlú wa ní Gbóọ̀rà ni mo bẹ̀rẹ̀ tíátà míì náà níbẹ̀ London Àyànfẹ́ Theatre Group that was 1984. ẹ ṣeun náà a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ti bá a sọ̀rọ̀ tó di pé tó bá lọ gbé lọ́dọ̀ àwọn ènìyàn
wọ́n fi yé wa wípé ìgbà táwọn débẹ̀ wọ́n ṣe báyìí wọ́n ṣe tọ̀ torí pé ìyá yàn àti bàbá yàn ìtọ́tọ́ ṣe máa ń tọ́yàn ó máa ń yàtọ̀ sí ìgbà pé téèyàn wá lọ gbé lọ́dọ̀ ẹlòmíì. Ǹjẹ́ lè ṣàlàyé fún wa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ yín àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó yẹ pé wọ́n máa wo àwọn nǹkan tí à ń ṣe yìí, ǹjẹ́ lè ṣàlàyé fún àwọn nǹkan bí ibi tí ẹ lọ gbé báwo ni ibẹ̀ ṣe rí báwo lọ ṣe tọ́jú yín sí. Ẹ ṣe níbi tí mo lọ gbé ọ̀dọ̀ ẹ̀jẹ̀ mi ni mo lọ gbé ẹni yẹn mú mi bí ọmọ because màmí àmọ̀ pé kọ́lọ̀ máa fọ̀run káwọn náà Àmín àṣẹ. tí ó bá jẹ́ pé mi ìgbọ́dọ̀ wọn gan mo lè má lọ school rárá tó bá jẹ́ pé mi ìgbọ́dọ̀ wọn mo lè má lọ school rárá torí dáàdi wa bóyá ó lọ school àbó ò lọ school kò sí ètò kàn wọ́n ju pé kò ṣáà wà òkè bọ̀ tí nǹkan tó bá ti lóò fẹ́ ṣe òun ni dáàdi wa máa ń gbà wá láyè pé ká ṣe gbogbo àwọn ọmọ tó bí pátápátá màmá yẹn wọ́n tọ́jú mi dáadáa ọ̀tọ́ bá yẹ pé kéèyàn máa gbọ́dọ̀ èèyàn káàkiri lẹ́yìn tí mọ́mì mi kú 1989 mo gbọ́dọ̀ àwọn èèyàn gan o ọ̀ bí mo ṣe máa ń gbé ọ̀dọ̀ àwọn èèyàn yẹn torí pé mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé kò sí èèyàn tí mi ò lè bá ṣe mo ti gbé ọ̀dọ̀ oníyàwó 9 rí. Oníyàwó 9. ẹ̀dẹ̀ gíwádé ni gbogbo wá sinmi níyẹ̀ yẹn mo ń bá wọn lọ ẹ̀rọ tó máa ń bó rice mo ti gbé ọ̀dọ̀ oníyàwó 6 mo ti gbọ́dọ̀ oníyàwó 3 mo ti gbọ́dọ̀ ẹni tí kò tíì ní ìyàwó rárá mo ti gbọ́dọ̀ ẹni tó jẹ́ pé ọ̀tọ̀ lẹni tó máa wá lọ́sàn-án ọ̀tọ̀ lẹni tó máa wá láàárọ̀ ọ̀tọ̀ lẹni tó máa wá lálẹ́ so mo ní different experience gbogbo ibi tí mo gbé kò ń ṣe pé ìyà kan ló jẹ mí tí mo fi kúrò níbẹ̀ ṣé mo kí kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò ṣe pé ìyà kankan mo máa ń gbádùn bẹ̀ but situation fíìmù tíátà tí mo fẹ́ ṣe ló máa ń mú mi kò ní most places tí mo bá gbé. Ẹ ṣeun wọn ká tó wọnú àwọn ìbéèrè tí a fẹ́ béèrè gan ní pẹrẹwu ẹ̀sán kankan sì ẹni pé ọ̀rẹ́ yín tí gbogbo èèyàn mọ̀ sí Kúnlé Afọ́ọ̀d tí àwọn náà ń ṣeré orí ìtàgé ǹjẹ́ lè ṣàlàyé báwo lẹ ṣe pàdé Kúnlé Afọ́ọ̀d gangan. Yes kò sí bí wọ́n ṣe máa sọ̀rọ̀ Kúnlé Ramon Poster tí wọ́n ò ní sọ̀rọ̀ Kúnlé Afọ́ọ̀d fún àwọn tó ti ń wò wá tipẹ́tipẹ́ because gbogbo wọ́ọ̀dù tí mo dì léni nídìí iṣẹ́ tíátà ká ṣáà sọ pé ọlá Ọlọ́run àtọlá Kúnlé Afọ́ọ̀d mo ti ń ṣe tíátà dáadáa tí mo ti wà gẹ́gẹ́ bí ọ̀gá ètò meet Kúnlé Afọ́ọ̀d ọgbà tí máa meet Kúnlé Afọ́ọ̀d mo meet ẹ̀ ní theatre school tí mo ní mo lọ ní 1993 yẹn ṣùgbọ́n tó wá rí mi níbẹ̀ tá a fẹ́ ṣe project kan wọ́n ń pe project yẹn ní Everyman Wálé Ògúnyẹmí lọ́kọ́ so ènìyàn ní Yorùbá so bàtà wá ṣe project a ṣe parí rehearsal lọ ní máa yìí ó mà ní talent lára ọ̀kọ̀ọ̀kọ̀ bá ṣe ṣàṣe dọ̀rẹ́ ènìyàn ló wá ní ó wá tẹ̀lé mi níbi táwa ti ń ṣe tó sọ ní tíátà tẹ́yìn ṣe ìtún lókà díẹ̀ jẹ́ kí n upgrade díẹ̀ ó wá mú mi lọ sọ́dọ̀ Àwàdà Kẹ́ríkẹ́rí organization led by Ọ̀túnba Adébáyọ̀ Salami and Ẹ̀dà Lánrè Azan Ìyá Àwẹ̀rú pẹ̀lú ọ̀gá mi pàtàkì Sunday Ọmọbọ́láńlé MON tí gbogbo èèyàn ń pè ní Alúwẹ̀ bí mo ṣe meet Kúnlé Afọ́ọ̀d ni. Ẹ ṣeun bàbá ǹjẹ́ ṣe rántí sinimá tó gbé yín jáde tí ẹ fi ń lọ lójú títì tí àwọn ènìyàn fi mọ̀ pé ọ̀dà tó ń lọ ẹ dádì tó ń lọ ẹ ẹ̀gbọ́n tó ń lọ ẹ eléré orí ìtàgé ni wọ́n ǹjẹ́ ṣe rántí sinimá. Mo lè rántí méjì náà ni nígbà tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tí mo ti ń ṣe kọ́mẹ́dì yẹn mo ti ń ṣiṣẹ́ ní Korede Films as a writer ní Korede Films writer coordinator ìgbà mi máa ṣe PM so ní Korede Film Production a wá ṣe fíìmù kan Ìwé Ọ̀run aṣẹ́níyà 2001 so wọ́n ní bàbá ìbòlẹ̀ àwọn ọmọ yìí wọ́n ní ọwọ́ yìí ni wọ́n kówó sí ìbòlẹ̀ kówó yẹn sí wọ́n ní ìbòlẹ̀ kówó yẹn sí ní Abẹ́òkúta rí ní Abẹ́òkúta kọ́ Igbó Ọ̀rà ni so àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní pè mí Abẹ́òkúta kọ́ Igbó Ọ̀rà ni wọ́n tún wá ṣe fíìmù kan wọ́n ṣe Búkẹ́rà kíní ló produce fíìmù yẹn Bímbọ́ Akínsànyà wọ́n produce fún Toymas Films so nínú fíìmù yẹn ni mo ti sọ pé alábòsíà oníbọ̀jíà so àwọn èèyàn tó bá rí mímẹ́ wọn ní alábòsíà oníbọ̀jíà mo ti wá ń rí traces pé kíní yìí ṣì máa padà di owó ọ̀gbà tí mo wá ṣe ẹni egbére ní 2009 mi ò gbádùn mọ́ rárá because ó jẹ́ fíìmù tí mo ṣe tínú mi dùn sí tó dẹ̀ tún padà bà mí nínú jẹ́. Inú yín dùn sí ó dẹ̀ bà yín nínú jẹ́. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ ẹ lè ṣàlàyé kan tí ẹ rò tẹ́ fi kọ́ ìtàn lórí kan tó ń pè ní ẹni egbére? Ó ń ṣe pé mi ni mo ní ìtàn yẹn gan tí bá fẹ́ sọ idea ni ẹni tó ní ìtàn yẹn gangan ni wọ́n ń pè ní Ẹ̀dà Wọlé Òrìṣàṣeyì tí mo ní mo ṣe tíátà
lọ́ndà wọn ní gbọ́ra ní 1984-83 ìdí tí wọ́n sì jẹ́ pàwọn náà ni pé eré yẹn náà máa ń ṣe lórí stage kó ṣe pàwọn fi ṣe dance drama bíi ti tèmi so idea eré yẹn ẹni egbére náà ni wọ́n pè mí ò kàn bẹ̀rẹ̀ báwọn ṣe bẹ̀rẹ̀ ni so mo wá yọ idea yẹn mo wá develop ẹ̀ gẹ́gẹ́ bí writer torí tí mo bá ní èmi mo ní story yẹn ó lè padà di pé torí ẹ̀gbọ́n wa yẹn wọn tí kú kọ́lọ̀ máa ti fi kú pa wọn báyìí àwọn èèyàn kọ̀ọ̀kan dẹ̀ wà náà tájọ wà ń bẹ̀ ń gbà yẹn tó jẹ́ pé àjọ ń kọ́ṣẹ́ ń bẹ̀ pé pé wọn ò ṣe tíátà mọ́ àwọn kan dẹ̀ ṣì ń ṣe tíátà wọn máa gbọ́ nǹkan tí mo ń sọ yìí so àwọn gangan náà ní di original story èmi wá padà develop ẹ̀ pé this story mo lè sọ di báyìí mo lè sọ di báyìí mo lè sọ di báyìí. ẹ ṣeun gan lẹ́yìn ìgbà tí ẹ wá ṣe sinimá yìí ẹni pé sinimá náà ó bà yín nínú jẹ́ ǹjẹ́ lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀. kò sí nǹkan tó ṣẹlẹ̀ ju pé mi ò ní owó tí mo fẹ́ fi ṣe fíìmù yìí mo wá ní ọmọ kan kò ń ṣe ọmọọṣẹ́ mi directly ọgbà ya máa ń ya mísíkà káàkiri òun ń ta késẹ̀tì lóṣòdì òun ni mo lọ bá pé mo lè ṣe nǹkan báyìí mo lè ṣe nǹkan báyìí ó ní tabako ó lè ṣe ó lè ṣe ṣe ó lè ṣe ṣe ó wá risk life rẹ̀ láti yẹ ká ṣe kinní yẹn nǹkan tá a wá ń expect lórí fíìmù yẹn pé ó yẹ kó lè fún wa níye báyìí ó wá times 100 tí àti ẹ̀ lè kà mọ́ gan ó wá padà dowó láńlá níbi tó dowó láńlá dé a padà ṣe part 2 a ṣe 3 4 5 a ṣáà ṣe lọ bẹ́ẹ̀ yẹn so nǹkan tó wá bà mí ní jẹ́ lórí ẹ̀ ó tà táwọn èèyàn pé àpòsá ti lówó gan fún àwọn ọ̀rẹ́ mi èkó sẹ́ni tí mo pè sí fíìmù yẹn ń gbà yẹn tí wọ́n sọ fún mi pé bọ̀bọ̀ yìí ti wà òkè torí fíìmù yẹn tà gan tá a lè sọ pé iye báyìí ló tà ẹni tó sponsor ó ra mọ́tò nù ẹ̀ ó gbalé ó lóun fowó san àwọn gbèsè bọ́ èmi Adékúnlé Abdulrahman mi ìgbà wọn náírà dé ni. lórí sinimá tí ẹ ṣe yìí náà. yes lọ́wọ́ Abíọ́lá Ọ̀dẹ́rìndé tí gbogbo èèyàn ń pè ní Hunter Film and Marketing tó ń sponsor Wasiu Ayinde sí mi ò gba $1. ẹ gba $1. ìní ìjà ṣẹlẹ̀ akódọ́dọ̀ mọ́ mi ó ló máa fún mi ní 500,000 kò lówó kankan fún mi. ṣé ẹni tí ẹ ń sọ yìí ṣé kò ṣe pé kò lówó láti fún yín ni àbí kí ni nǹkan tó ṣẹlẹ̀ ṣé ẹjọ́ ní agreement tó dájú. yes ní agreement torí pé kò sẹ́ni tó mọ̀ pé fíìmù yẹn máa tà bẹ́ẹ̀. agreement wa náà ni wípé tí fíìmù bá ti tà nǹkan tó bá wà bẹ́ẹ̀ ṣe jọ ń ṣe business a máa ń ṣe business musical a máa ń ya àwọn musical fún àwọn artist tó bá fẹ́ ṣe launch film torí pé mi ń ṣe film òun jẹ́ marketer èmi náà máa wá bá pé àwọn fẹ́ ṣe launch a máa kó kámẹ́rà lọ a máa lọ yà Pasuma àwọn akíní kan first launch Síkírátù Sìndódó èmi mo shoot ẹ̀ tí mo pè ní Olúọmọ original a ṣe 2008 Olúọmọ nígbà tí wọ́n fi jẹ Olúọmọ ní Òṣòdì sọlọ àti Òṣòdì day 2008 bá ṣe ń ṣe àwọn kinní yẹn nítorí mo súnmọ́ àwọn MC Olúọmọ nígbà yẹn so tí bá lọ bá wọn pé kọ́ fún mi lówó wọn máa ní kí wá ya show wọn dẹ̀ kí ń gbowó lọ́wọ́ mi wọn ń gbowó kọ̀ọ̀kan lọ́wọ́ wa pẹ̀lú àwọn gàjí àwọn tó súnmọ́ wọn ń gbowó lọ́wọ́ kọ̀ wá ní ẹjẹ́ àfi ṣe gba fídà láàánú torí ní ìgbà tí mo bẹ̀rẹ̀ tíátà àwọn Olúọmọ wà lára àwọn tí wọ́n support mi kò dẹ̀ sí èèyàn kankan tó ń ṣe Yorùbá film tó kọ́kọ́ mú Olúọmọ wọ̀dí iṣẹ́ tíátà tó ṣẹ̀yìn mi kò sí èèyàn kankan tó ń tọkùnrin àtọ̀bìnrin tó ní Yorùbá fíìmù yìí o ìgbà tó ń ṣe lòun wá mọ MC tẹ́mísì fi bẹ̀rẹ̀ sí ní ẹ̀pọ̀ àwọn onítíátà tó ṣẹ̀yìn mi kò sí Ìsọlọ ni mo dàgbà sí ìyàwó wọn ni mo kọ́kọ́ mọ̀ ìyá àbèjì wọ́n máa ń kẹ́ mi wọ́n máa ń ṣe bí kó tó di pé máa ń ṣe ẹ̀ẹ́dẹ̀ wá kí wa àti sáré àti gbogbo wọn àti bàbá ọba kọ́lọ́mbà mi fọ̀run kẹ́ wọn ìtúkàdùsù so gbogbo wọn yẹn tí bá wá ń ṣe location wọn kàn máa wá wọ́n máa fún mi ní supporting owó wọ́n máa fún mi kàn níbẹ̀ láwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ wọ́n mọ̀ ìyá Alhaji MC Olúọmọ ìyá Alhaji Musiliu Ayinde Olúọmọ Òṣòdì wọn ò ṣe kàwá fún mi torí gbogbo ọmọ tí mo bí ń gbà yẹn àwọn náà ṣe kó mọ. àwọn náà ṣe kó mọ gbogbo ọmọ tí ẹ bí. gbogbo ọmọ tí mo bí MC Olúọmọ ló ṣe kó wọn. close mọ lẹ́yìn kíkọ pàdé wọn party mo ò ní contact wọn mo ní kọ̀kọ́ bọ̀ wọn ò tí ì pàdé mi ń bì kan kó sọ pé who's this Siri. ẹ ṣeun gan ẹ ṣeun gan ẹ jẹ́ ká wá tẹ̀síwájú lẹ́yìn ìgbà tí ẹ wá ṣe àwọn sinimá yìí ǹjẹ́ lè ṣàlàyé ijọ́ tínú yín dùn jù gangan fún wa láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé àti pé kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà. ẹ ṣe gẹ́gẹ́ bí sọ́ọ̀rì tí mò ń bá lọ ṣàkókè tó bá ṣe nǹkan tó bá dùn yàn bẹ́ẹ̀ni ó ti lè ṣe nǹkan tó máa bà yàn nú jẹ́ bẹ́ẹ̀ni bí ẹni tí mo ṣe ní egbére fún ìyẹn ṣe bà mí nú jẹ́ tó òun náà ló tún padà dùn mí nínú lẹ́yìn tó tún wá dùn mí nú yẹn ó tún wá padà bà mí nú jẹ́ lẹ́lẹ́kejì. Yes. Ẹ bá a ṣàlàyé.
mi kì í parọ́ torí he is a living witness Canada ló ń gbé sí òun ló ń sponsor Wasiu Ayinde yẹn gbogbo owó mi wà lọ́wọ́ ẹ̀ mi tí ì rí nǹkan kan gbà dé ni Abiola Ọdẹrìndé tí gbogbo èèyàn ń pè ní Hunter Film International ìgbà tí ó rí pé ọ̀rọ̀ ẹni ẹgbẹ́rẹ́ yẹn rí bẹ́ẹ̀ yẹn ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí bóyá bọ́ sọ́wọ́ 419 owó yẹn wálẹ̀ Ọlọ́run bá ṣe torí ó ní àwọn nǹkan kan tó fi ń gbéra ó dẹ̀ ní màmá tó dà mọ́mí ẹ̀ dà gan-an so ó wá travel out Ọlọ́run wá gbàdúrà ẹ̀ nígbà tó dé ó pè mí pé bọ̀dà ẹ wá kí la lè ṣe mo máa fi sọ fún pé a lè ṣe fíìmù a lè ṣe gbá a lè ṣàwo so bá tí wọ́n ń plan ní fíìmù yẹn wọ́n sọ fún mi pé ẹ ti ẹ travel rí mo ní mo máa ń gbà ládùúgbò pé mo ní èèyàn kan gbà tá à ń kọ́ṣẹ́ tó máa ń sọ fún mi wípé travel lòun fẹ́ tẹ̀lé ní tòun o travel bọ̀dá yẹn tó yẹn padà travel bọ̀dá yẹn ló ṣáà máa ń fún mi ní aṣọ gbogbo nǹkan tí mo máa ń lò nígbà tí mo ń kọ́ṣẹ́ ní Ìsọ̀lọ̀ yẹn wọ́n ń pe bọ̀dá yẹn ní Aliu Dodo Balógun wọ́n ń gbé ní Olubi Street ní Ìsọ̀lọ̀ ọmọ Ọ̀yọ́ ni wọ́n máa ń pè wọ́n ní Olúńlọ́yọ̀ ṣùgbọ́n dáhìn máa ń fún mi lóko travel ní gbogbo ìgbésí ayé bóyá wọ́n ti travel báyìí bóyá wọ́n ti travel mi ò padà bọ̀ torí mo ti dé Ìsọ̀lọ̀ tipẹ́ ẹ̀kọ̀ọ̀kan mo kàn máa ń bá wọn sọ̀rọ̀ ní Facebook so wọ́n ṣe wá sọ fún mi pé mo máa travel yẹn mo kọ́kọ́ ń rí bí eré ìgbà tó yá wọ́n ní kí wá lọ ṣe passport wọ́n ti sanwó passport wọ́n kàn pè mí ní Ìkòyí mi tó mi ṣe nǹkan kan mi mọ̀ bọ́ ṣe jọ organize ẹ̀ mo kàn lọ tẹ̀ka ní passport tẹ̀ mí lọ́wọ́ ìgbà tó bí ijọ́ kẹta físà dé pé kí wọ́n ṣeré lọ sí Dubai náà ṣeré kẹ̀ ma ní aláyé kò yẹ ká ṣeré lọ Dubai lásán a lè ya fíìmù bọ́ ń bẹ̀ so pẹ̀lú gẹ́ẹ̀kan tá jọ ń ṣe fíìmù nígbà yẹn Dọlápọ̀ àwọn agbègbè aṣáà lọ sí Dubai pẹ̀lú ọmọ ṣẹ́ mi tó wà lamẹ́ríkà ń sìn òun ni first person tí mo kọ́kọ́ ṣe graduation fún wọ́n ń pè ní Samson Kògbérègbè kò ń ṣe àwọn Kògbérègbè Mr and Mrs Kògbérègbè Samson Samuel Kògbérègbè òun ni first ọmọṣẹ́ tí mo kọ́kọ́ ṣe graduation fún so èmi àti ẹ̀ lájọ ń kópa kó tó di pé mo padà láwọn ọmọṣẹ́ tó pọ̀ ṣùgbọ́n tá a wá dé Dubai mo kọ script mo ya fíìmù òṣèlúgba tí mo dé wọ́n kọ orúkọ gẹ́ẹ̀yẹn sí ibi mo ní story mi fúnra ara mi ì sọ̀rọ̀ ó wà lára àwọn owó tó jẹ mí tí wọ́n fún mi so a wá ṣe fíìmù yẹn tán látọ̀hún láti plan pa fẹ́ ya Ọlọ́wọ́ Idán fún Africa Magic mo wá ya Africa Magic yẹn mo wá ya 26 episode wọ́n ṣe submit ẹ̀ fún Africa Magic kíkọ́ gbà ní wọ́n wá sanwó fún owó yẹn ni mo wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o tún fẹ́ ṣe léyìí bí ẹni ìgbèrè káti ẹ̀gbà pé owó ẹni ìgbèrè ló ti fi gbé mi travel ṣé mi ní gbowó ní o fẹ́ ra mọ́tò fún mi ní kò dá mo ṣe bó ṣe lẹ́lákọ̀ọ́kọ́ kò fẹ́ ra mọ́tò fún mi tó ra mọ́tò fún mi náà nìyí fún mi lówó èmi náà ní nǹkan láti ṣe fúnra ara mi kò dẹ́ ṣe pé gbàtà wà lọ́hùn pé bóyá o ṣe shopping kan fún mi àbí kọ̀ọ̀kọ̀ àwọn àwọ̀dá tó ń ṣe tíátà tó mọ̀ wá tí wọ́n ń rí wa náà ń padà ń ra nǹkan fún wa táwa dé pé ìbẹ̀rẹ̀ ìjà pẹ̀lú mi nìyẹn láìṣẹ̀ láìrò wọ́n wá lọ fẹ́ ṣe season 2 fíìmù yẹn torí Africa Magic láìkè iṣẹ́ yẹn torí mo lọ dọ̀bálẹ̀ síwájú ọ̀gá mi Ọmọbọ́láńlé Alúwẹ̀ tí Ọlọ́run wa bá tún máa bá mi gbé wọn ga tí wọn ò ní rí kú ọmọ tí kò dẹ̀ ní pa àwọn náà báyìí so wọ́n ti ní experience ikú aya kan Ọlọ́run tún ní jẹ́ kó rí experience yẹn mọ́ ọ̀gá mi mo wá lọ bá pé mo fẹ́ ṣe nǹkan báyìí ẹ̀yin dẹ̀ ni mo fẹ́ lò tá a fi ṣe fíìmù yẹn tá Africa Magic fi gbà nígbà tí wọ́n fẹ́ ṣe season 2 àwọn ayọ̀ ọláàyà tí mo kó wọlé àwọn oníjó tó wà lábẹ́kúta pé wá ṣe dialogue gbogbo àwọn ọmọ tí mo ṣáà kó wọlé ṣá they betray me with òrìṣà ṣe everybody tí mo kó wọlé wọ́n betray mi wọ́n lọ ń bá ṣe torí pé mo sì ní owó iṣẹ́ tí mo fẹ́ ṣe later gbà tó wá fẹ́ ṣe ayọ̀ ọláàyà play loyalty ó wá bá mi pé kí n jọ kí n wá bá wọn ṣe 5 scene pé tí bá ṣe 5 scene yẹn wọ́n máa pa ìyáláyà wọn dànù ń bẹ̀ pé kí mi á lè continue torí mo ti sọ pé táwọn fẹ́ ṣe season 2 èmi àti ọ̀gá Alúwẹ̀ a máa ṣe dé level kan máa yọ pa ọ̀gá Alúwẹ̀ so àwọn náà wá wò pé káwọn ṣe ọkọ lọ pé Saheed Balógun wọ́n pe àwọn àtòríbẹ̀wò pé kán wá ṣe róòlù bí nǹkan tó inú mi ṣáà ṣe dùn sí fíìmù yẹn kò jáde ní ìdẹ̀mọ̀ nǹkan tó ṣe tí ò fi jáde wọ́n náwó sí wọ́n ná owó tó yẹ kó fún mi kò yẹ kó ju nígbà tá a padà bẹ̀rẹ̀ jà tó ṣàkántì olóhùn fẹ́ máa fún mi ní 100,000 lórí fíìmù ẹyọ kọ̀ọ̀kan mo dẹ̀ ti ṣe fíìmù 4 òun máa fún mi 300,000 lórí sóòpù yẹn ó jẹ́ 700,000 ó wá lóun fẹ́ yọ owó Dubai kú òun bẹ̀ 300,000 tóun fi sponsor mi lọ tóun fi tí mo fi sòtẹ́ẹ̀lì ó yọ kó owó yẹn kú 400,000 ó yá fún mi 400,000 kò rí fún mi dèní bí mo ṣe ń sọ̀rọ̀ lé ní 2025 yìí kò rí fún mi owó yẹn mo wá ń béèrè tán fi yọ mí ní kíní mo wá ní mi ò lọ ọ̀gá mi kábíyèsí King Ọláìyá Igwe Ẹ̀bùn Olóyèdé ọ̀gá gidi àwọn ọ̀gá tó yẹ kéèyàn máa fi tọrọ ọ̀gá wọ́n lọ pè wọ́n pé kó wá ṣe fíìmù yẹn bọ̀ torí pé wọ́n mọ̀ pé mi mo ní fíìmù ìpè wọ́n sí season 1 o
wọn sí inú fíìmù mo ti lò wọ́n sí fíìmù ń sìn gan á ti fẹ́ tó 20 years o wọ́n wá ní mo wo fíìmù yẹn orúkọ ọmọ mi ni mo rí ń bẹ̀ producer Kúnlé Ramoni Adéwuyì kí ló dé tí pósítà yẹn ò pè mí wọ́n dẹ̀ gbé kọ́ọ̀lù wọ́n dẹ̀ pè mí fúnra ara wọn pósítà fíìmù ẹ̀ tó ń ṣe yẹn kí ni nǹkan tó ṣẹlẹ̀ I now explain to them wọ́n wá náà ti wá bá wọn pé káwọn wá ṣe o wọ́n ní ẹ̀sà èmi kọ́ ni mo bá yín tọ́jú àwọn ọmọ yín ẹ lọ bá wọn ṣe wọ́n ní kìlómìn iṣẹ́ tí wọ́n ti fi sílẹ̀ kémi wá lọ ṣe gbà tó dẹ̀ pé Saheed Balógun bóyá òun ò mọ̀ bóyá ó dẹ̀ mọ̀ Saheed Balógun bá wọn ṣe wọ́n lọ bá ọ̀gá mi Sunday Ọmọbọ́láńlé Alúwẹ̀ ó ní tó láti déwájú mi tí kò bá ń ṣe ọmọ mi tí ò bá ń ṣe ọmọ iṣẹ́ mi Kúnlé tí wọ́n ti sọ mí dọmọ gbà tí mo ṣe 40 years on stage mo fẹ́ bẹ̀rẹ̀ program ní 2 o'clock ọ̀sán ọ̀gá mi ti wà lọ́dọ̀ mi láti 8 àárọ̀ wọ́n dẹ̀ drive wá láti Ìbàdàn without collecting any money from me so àwọn ọ̀gá gidi nìyẹn so àwọn olè ṣe wọ́n dẹ̀ pè mí pé Kúnlé ṣé kí n fún ẹlẹ́lòmíì kó sponsor of share yẹn mo ní ẹ jẹ́ ká kó lórí ẹ̀sà ẹ fún mi ní ẹni yẹn kó sponsor fíìmù mi àdẹ̀ṣe fíìmù mi so ẹni yẹn náà ló bà mí nínú jẹ́ ó tún wá bà mí níjọ́ lẹ́ẹ̀kejì but ìjọ tí inú mi dùn jù gẹ́gẹ́ bí question tẹ́ béèrè ni pé mo travel out pé mo ń ṣe fíìmù gẹ́gẹ́ bí mission tí mo ti máa sọ fáwọn èèyàn tí wọ́n ní ó yẹ kó travel tí mo ní iṣẹ́ tí mo ń ṣe yìí ló máa gbé mi travel tí mi dẹ̀ ní ṣe làálàá sí mi nílò tò lẹ́yìn ìgbà yẹn náà mo tún ti lọ àwọn ìlú mi o before then náà mo ti tọ́ many Africans o ta lọ ṣe stage tó yẹ pé nípasẹ̀ Kúnlé Afọ́d o but ìyẹn gangan ni the main something pé kí ló ṣẹlẹ̀ so jọ tínú mi dùn àtijọ́ tínú mi bàjẹ́ ni. ẹ ṣeun gan láti ìgbà tí sinimá tí à ń sọ yìí tó padà jáde ǹjẹ́ ṣé ẹ ti padà rí Saheed Balógun tí ẹ dẹ̀ jọ sọ̀rọ̀ nípa nǹkan pé ǹjẹ́ ṣé ẹ mọ̀ pé sinimá yìí èmi ni mò ń ṣe tẹ́lẹ̀. Bàbá mi ò ní ìdí ẹ̀ torí nígbà yẹn ọ̀rẹ́ mi Kúnlé Afọ́d ó jà fitanfitan tó dẹ́ pé ó ń pè mí anywhere tó bá ti rí Ayọ̀láyà ó fẹ́ bá fàjọgbọ̀n lórí ẹ̀ ó dẹ̀ pàdé producer yẹn executive producer mi yẹn ó pàdé ẹ̀ bóyá London àbí America náà ti pàdé ìyẹn kí kò dá lóhùn ó dẹ̀ jẹ́ kó mọ̀ ó dẹ̀ jẹ́ kí n mọ̀ pé lóòótọ́ ni mo bẹ́ẹ̀ nìyí sọ̀rọ̀ ó bá sọ̀rọ̀ pé nǹkan tó ń ṣe fọ́ọ̀rẹ́ mi ò dá bọ̀tọ̀ ọ̀rẹ́ mi ló gọ̀ ó yẹ kó fi lọ́ọ̀yà gbé ẹ ó yẹ kó fi kíní kan so ó bá Saheed Balógun jà so tó yẹn bá dẹ̀ ti ń jà fún yàn kò tún nídìí láti máa jà mọ́ because tabanika wo the fault is not from them kò ń ṣẹ̀bi wọn náà wọ́n máa fẹ́ jẹun náà so wọ́n pè wọ́n fún iṣẹ́ ni but nǹkan tó láyà ṣe yẹn gẹ́gẹ́ bí àgbàlagbà tí ò fẹ́ káwọn èèyàn máa sọ̀rọ̀ òun káàkiri pé òun gbàjẹ́ lẹ́nu ọmọ kékeré even Ayọ̀láyà tó padà bá wọn package iṣẹ́ tó padà wọn ò rí iṣẹ́ yẹn mọ́ o tọ́nà bí 7 million sí o wọn ò rí mọ́ wọn padà sọ pé mo ṣàgùn sáwọn ni but ẹlẹ́dàá mi ló ń jà so wọ́n lò bí almost 12 days láti fi shoot wọ́n yà gan tó náwó gan wọ́n kó gbogbo sáàpọ̀ náà gan tí mi lè mention but láti ìgbà yẹn Ayọ̀láyà kò kóyàn mi kéré o anywhere tó bá ti rí mania poster owó iṣẹ́ yín lẹ́ ń jẹ nígbà tó parí iṣẹ́ yẹn gan ó fún mi lówó pé poster ẹ̀yin lẹ mú mi débẹ̀ èmi mo mú débẹ̀ tó òun àti ẹ̀nà jọ lẹ̀pọ̀ ó padà bẹ̀rẹ̀ sí ní kówó fíìmù ńláńláńlá fọláyà Ayọ̀láyà kò kówó fún mi mọ́ kò síbi ìgbà táyọ̀láyà bá fẹ́ ṣe fíìmù pẹ̀lú àwọn ọmọọṣẹ́ mi míì náà tó fún ló bíi Fatai Dynamic wọ́n ní ọ̀ǹtà sọ pé táwọn bá fi lè rí fèsì mi nínú BTS pé mo kàn wá BTS pé mo kàn ṣeré wá location òun máa kọ fíìmù yẹn sí wọn lọ́wọ́ òun ò dẹ̀ nígbà mi ìdẹ̀mọ̀ kan tí mo ṣe fún Ayọ̀láyà mo dẹ̀ lọ bá Ayọ̀láyà pé kí ló ní mo ṣe fáwọn tẹ́ bá fẹ́ kí n bá ń ṣe fíìmù yìí wọ́n máa sọ ẹ̀ṣẹ̀ tí mo ṣe tó kówó fíìmù fún mi mi ò ṣe ni àbí ó ní nǹkan kan àbí mo sọ̀rọ̀ ẹ̀ láì dáa ó ní ó sọ pé mọ́mí òun sọ pé kémi àtòun má jọ ṣe mọ́ so ó ní torí ẹ̀ lòun ò ṣe mọ́ nǹkan tó mo ní owó kọ́ ni kinní ẹ jẹ́ kémi àti ẹ̀ ọjọ́kojú ó sọ nǹkan tí mo ṣe wọ́n lé òun fẹ́ bá mi jókòó mọ́ torí pé mọ́mí òun sọ wípé kóun má bá mi ṣe mọ́ mo dẹ̀ rí pé ó ti ṣe bẹ́ẹ̀ lẹ́ni ìgbèrè ó tún ti ṣẹlẹ̀ kejì mi ò wá o mi ò dẹ̀ ní kó fún mi lówó mi padà bọ́tì nǹkan tó máa ń bí ni ó máa padà béèrè lọ́wọ́ ẹ̀ torí ó gbomi jẹ́ lójú mi láti ìgbà yẹn mi ò balance o torí gbogbo èèyàn ti ń wò pé mo dé láti Dubai mo ò súnlé o mo dé sóòtẹ́ torí pé ọ̀rẹ́ mi tí mò ń send owó sí láti Dubai ló bá mi send owó sí gbogbo àwọn artist pátápátá pẹ̀lú ọ̀gá mi yẹn dẹ̀ lò 7 days pẹ̀lú mi láti ṣe lead role mo ṣe shrine mo ṣe gbogbo ẹ̀ kò ṣe pé mo rí owó kankan òun ṣe pé kówó yẹn gangan fún mi kò san £1 sí àkáǹtì mi àkáǹtì PM náà sanwó sí PM gan ló ń fún mi lówó oúnjẹ ìyàwó mi ò rówó fún mi ní àmáwọ̀rì
tí wọ́n bá ti ṣe kíní ìtàn tí máa ń gba percentage tèmi ìwọ náà máa wà okay wàá ṣí ṣọ́ọ̀bù wàá ṣe gbá ó dùn ìyàwó mi tó yẹ pé ìyàwó mi sọ pé òun ò lè forgive ẹ̀ láyé àwọn ọmọ mi láwọn ò lè forgive ẹ̀ láyé torí ó súnmọ́ wa yẹn wọ́n tà yìí. ó súnmọ́ family mi á ṣe gan ọ̀tọ̀ ọ̀rọ̀ owó bá ti lè dà wá pọ̀ báyìí gbà ẹ̀mẹ́ta ló ti ṣe fún mi bẹ́ẹ̀ yẹn ìgbà tá a ya 2008 Òṣòdì tí mo sọ pé wọ́n fi MC jẹ olú ọmọ Òṣòdì yìí náà bí mo ṣe lọ gba program yẹn tí ò fún mi lówó tó jẹ́ pé ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ gbalé ní kí mi wá gbé tẹlifíṣàn àlòkù kan tóun ti ń lò kí n gbé sílé mi òun máa padà fún mi lówó mo tún gbójú torí nǹkan bẹ́ẹ̀ yẹn òun gbé mi lójú mo believe pé life mi ṣe continue iṣẹ́ tí mo mọ̀ mi ò ṣiṣẹ́ mi lágbà tó ti bí mi o yàtọ̀ sáwọn iṣẹ́ rálẹ̀ pé tá a bá fẹ́ ṣe bóyá wọ́n ní ká wá dáwó ń group a máa lọ ṣe bricklayer a máa lọ sí bakery mi àtàfọ́ọ̀dù a ti ṣe àwọn rough kiri láti lè ọmọ oníbìnrin ọ̀la àfọ́ọ̀dù but torí tíátà yẹn ó jẹ́ kí àwọn family ẹ̀ kó sá fún òun ló sá fún wọn kò ṣe pé wọ́n sá fún. ẹ ṣeun gan ẹ ṣeun gan ẹ ti bá wa sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ lẹ́yìn ìgbà tí ẹ̀yin náà di ọ̀gáṣẹ́ àbí nígbà tí ẹ̀ ń kọ́ṣẹ́ ǹjẹ́ ṣe ìrántí ìdojúkọ má lè gbàgbé tí ẹ bá pàdé lẹ́nu iṣẹ́ ìrìn àjò tí ẹ̀ ń rìn gangan tó yẹ pé tí ẹ bá rántí ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ pé ẹ̀mí mi wà títí di wákàtí ọ̀wọ̀ rẹ̀. ẹ ṣe olóòtú question yìí máa ń fẹ́ kí gbogbo èèyàn béèrè lọ́wọ́ mi jù láyé kò sẹ́ni tí ò ní ìdojúkọ kò dẹ̀ síṣẹ́ tí ò ní ìdojúkọ iṣẹ́ tí mo ṣe tó jẹ́ ìdojúkọ fún mi tó fún mi ní challenge tó sọ mí di nǹkan tí mo wá padà dì nísìnyí torí mi ò lè rìn dáadáa mọ́ mi ò lè rìn dáadáa mọ́. ṣé kò ṣe pé bẹ ṣe rìn ẹ kò ṣe pé bí wọ́n ṣe bí yín ni. ẹ lọ wo gbogbo fíìmù mi náà mò ń sáré mò ń jà àbí tí mo ṣe kọ̀dọ́kítọ̀ tí mo ṣe gbogbo oríṣiríṣi nǹkan wọ́n ṣe bí mi kọ́ yẹn o. ọ̀rẹ́ mi Táíwò Òrìṣàṣe ìtajọjọ́ ọmọ ìlú kan náà ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ni mo ti kọ́ṣẹ́ tíátà tí mo sọ fún yín pé Olúwọlé Òrìṣàṣe páwọn lọ́ni sítórì ẹni Ègbèrè. ó pè mí pé òun fẹ́ ṣe fíìmù wọ́n wá ń retí èèyàn kan tí wọ́n fẹ́ lò ẹni yẹn Túnjí Tẹríba ni ẹ̀gbọ́n Atóríṣe ó wá disappoint kò wá sorry Túnjí Tẹríba ni ẹ̀gbọ́n Atóríṣe ó wá disappoint kò wá róòlù yẹn wá jẹ́ róòlù ọba ìjòyè dẹ̀ lèmi fẹ́ ṣe bí ọ̀rẹ́ mi yẹn ṣe sọ pé actor ni poster I trust him ó lè ṣọba yẹn má yẹ ká delay our boss to cut the story short story yẹn ni pé ọba yẹn ìyàwó ẹ̀ ló gbé dépò tó wà ó wá ní kí ìyàwó òun sọ nǹkan ẹyọ kan tó bá fẹ́ kó òun ṣe fún ìyàwó yẹn wá lóun fẹ́ wo orò òun fẹ́ wo orò nínú fíìmù ni o òun fẹ́ wo orò ọba yẹn wá ní kò lè ṣe ìyàwó yẹn wá ní ìwọ ló ní ìbéèrè á jẹ́ pé o ò lọ́fọ̀ òun ó ṣàdàbí ọgbọ́n èmi ni mo ṣe ọba yẹn so nígbà tí ìlú wa ń dàrú wọ́n wá mú wa lọ síbi agbami kan pé ibẹ̀ láti máa ṣe ètùtù fún ìlú wípé kí n bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ àwọn alálẹ̀ so mo wá bẹ̀rẹ̀ sí ní pa àwọn fọ̀tá kà nínú àbíkúso olóògùn dèké àti ìgbójọ́dẹ́nu gbórúmọlẹ̀ àtàwọn ìwé kankan kọta kàṣá torí kò sí róòlù tí mi ò lè ṣe Kúnlé Afọ́dún máa ń proud á ní ẹ pé pósítà á ṣe babaláwo fún yín á ṣe kọ́mẹ́dì fún yín á ṣe bọ́ìsì fún yín á tún pe ohùn fún yín á ké oríkì fún yín á ṣe gbogbo ẹ̀ because total theatre ni mo kọ́ tíátà mi láti local àti máa ń jẹ iná báyìí ni so ìgbà tí mo wá ń ṣe kíní yẹn mo kọ̀ rí àwọn obìnrin méjì kan tó wá bá mi pé kí gbó nǹkan tẹ́ ń sọ yẹn níbo lẹ ti kọ mo ní mo kà á nùwé náà ní ẹ̀yin tẹ́ ń ṣeré o ẹ mọ kíní yẹn gan mo ní tí mo mọ̀ gan mo tún ṣègbéraga mo mọ̀ gan ni nílùú tí mo ń sọ yìí wọ́n ń pe abúlé yẹn ní abúlé Lẹ́gùn ó wà ní under Ogun State Nàìjíríà tá a wà yìí tí èèyàn bá dé Òkè Àró Ogun State lókè Àró yẹn náà ó máa wọ Mátógun tó bá dé Mátógun ó máa gbé ọ̀kadà pòun lọ sí Lẹ́gùn nígbà tó di alẹ́ inú ilé tí mo sùn ní abúlé tá a bá lọ sí abúlé ńgbà yẹn mọ̀ pé àwọn ará abúlé wọ́n máa ń fi odó ti ilẹ̀kùn lẹ́yìn wọ́n fi odó ti ilẹ̀kùn yẹn lẹ́yìn bọ̀ ìkan tó lọ́run fi yọ mí nílùú yẹn ò jẹ́ pé láti àárọ̀ tí mo ti dé sínú ìlú yẹn ni mo ti ń bá baálẹ̀ ìlú yẹn ṣe kódà mo bá wọn ṣe débi pé baálẹ̀ padà kó aṣọ fún mi pé kí n lọ fi hat gbogbo àwọn aráàlú yẹn ló láìkì mi owó tí mo kó débẹ̀ yà fi ń ṣe fàájì fáwọn èèyàn àṣẹ máa kan ló rán àwọn obìnrin yẹn wá pé kán wá gbé mi wò bóyá wọ́n ti fi nǹkan sí mi lára mi ìmọ̀ èmi ò dẹ̀ mọ̀ pé oògùn kan wà mi ìmọ̀ nǹkan kan pé nǹkan kan ṣẹlẹ̀ nígbà tó di exactly 1 o'clock lóru mo disappear live kò ń ṣe nínú fíìmù o ọ̀rọ̀ tí mo ń sọ àwọn witness wa mo disappear live mo dẹ̀ bára mi nínú ilé máa yẹn ó dàbí kí èèyàn wà ní Òṣòdì ibi tí mo lè fi júwe nìyẹn kó wá bára ẹ̀ ní 5 star láti Òṣòdì express yẹn ó disappear láti ibẹ̀ kó wá bára ẹ̀ níbi tí Guardian newspaper wà yẹn ó fẹ́ gbé yín ó fẹ́ gbé mi mo bára mi níbẹ̀
wọ́n wá mú mi ní olè ńbẹ̀ mi ò dẹ̀ jí nǹkan kan bọ́ ṣe pé gbogbo àwọn OPC jáde nìyẹn wọn ò dẹ̀ rí nǹkan kan lọ́wọ́ mi wọ́n bá gbé mi délé baálẹ̀ wọ́n wá lọ ń jí gbogbo àwọn tá a jọ ṣe tíátà pátá pé wọ́n ti mú ọmọọṣẹ́ yín o wọ́n ti mú ọ̀rẹ́ yín o gbogbo àwa pàdé lé baálẹ̀ baálẹ̀ yẹn ló wá ṣí wọn níyè pé ẹlẹ́ni yìí jalè kí ló jí wọ́n ní kò jí nǹkan kan nílé làwọn ta kí lẹ wá pè lólè fún wọ́n á ní mi mọ bí mo ṣe bára wọ́n dẹ̀ ti lu gbogbo ẹsẹ̀ mi kán ayé Báyọ̀wá ni mo sọ pé màá gbé wọn lọ Báyọ̀wá baálẹ̀ yẹn bẹ̀ mí wọ́n wá lọ pe bọ̀bọ́ yẹn wá wọ́n ń pe ẹni yẹn ní Ifá Kóredé ó sì wà pẹ̀lú mi mo sì tún padà lọ bá Ṣẹ́msì lẹ́yìn ìgbà yẹn torí tèmi náà ṣe lé kó nílùú mo sì ní nọ́mbẹ̀ lọ́wọ́ dọ̀là so gbàtà wá dọ̀dọ̀ baálẹ̀ ní kó máa gbé mi lọ sọ́dọ̀ Òǹtàbò yẹn ló jẹ́ head àwọn aláwo ní Màtọ̀gùn Òkè Àró gbàtà dọ́yọ̀ Òǹtàbò náà sọ fún mi pé ṣé mi ò lè ti Ọmọlágédé Òǹgbàrò ni pé nǹkan tó ń lò fún mi ibi tí abúbá wà akọ́ máa disappear wá bá ń bẹ̀ ni mo ní tó ayé fún wọn ti lù mí jù baálẹ̀ yẹn bẹ̀ mí kò sí nǹkan tó fi bẹ̀ mí tán kí n tó lè rìn padà mo lò 6 months tí mi ò lè lọ location kankan mo dẹ̀ ń bá àwọn ní English ṣe tó máa ń kó fún mi láti produce soap English lọ́dọ̀ Mark Media ìtàṣà ní ẹ̀tẹ̀ ra mọ́tò fún mi ó fún mi nílẹ̀ kò sí nǹkan tó ń wò fún mi òun ló padà tọ́jú mi òun ló gbé mi lọ sí hospital òun ló sanwó hospital mi ẹni tí mo lọ bá ṣe fíìmù gan wàá wò mí o Táíwò Òrìṣàṣe yìí ẹni àwọn tó lè jẹ́rìí sí gbogbo wọn ò fi bẹ́ẹ̀ ṣe tẹ́tà mọ́ mo ní ọ̀rẹ́ kan ó ń talẹ̀ nílàárọ̀ ó ń sìn wọ́n ń pè ní Taofik Olúọmọ Taofik Olúọmọ gbogbo Òkè Àró la máa ń pè ńgbà yẹn ó ń talẹ̀ lókè ní ìlàárọ̀ ó ń sìn mo ní ọ̀rẹ́ kan ó ti kọ́ ṣọ́ọ̀ṣì sí Ifọ̀ wọ́n ń pè ní Ọ̀gá Bright àjọ wà ní location yẹn mo ní ọmọọṣẹ́ tó máa ń pè mí ní ẹ̀gbọ́n mi tọ́lọ́run ti bá mi dẹ̀lẹ̀ fún sí tí wọ́n ń pè ní Bukola Dazo òun náà máa ń ṣe continuity òun ló ṣe continuity iṣẹ́ yẹn ẹni tí mo tún lè rántí dáadáa pé ó wà ní location yẹn ló ti kú kọ́lọ́ bá mi fọ̀run kẹ́ ọ̀rẹ́ mi Ikúdáìsí Ìdòwú ó wà ń bẹ̀ àwọn èèyàn pọ̀ tó wà ń bẹ̀ àwọn tó mọ̀ nípa story yẹn wọ́n máa sọ pé òótọ́ ni posters ó rà ní àwọn guest tó pọ̀ ń bẹ̀ because most wọ́n ti lọ marry èmi ò ṣe tíátà mọ́ so ó jẹ́ nǹkan tó yẹ pé tí mo bá ti lè rántí mo máa ṣáà máa ń gbàdúrà pé máa ṣe tíátà èdè béèrè but mi ò tí ì ní opportunity báyìí torí ẹni tí mo gbójúlé mo ti ṣe fíìmù fún kò dẹ̀ fún mi lówó kankan gbogbo fíìmù tó gbé mi dé limelight ní gbogbo àwọn èèyàn bí lè pé yẹ kí n ti wà òkè mi lówó mi ò ní nǹkan kan even when I started this movie àwọn ọdún Adékọ́lá yìí Ọlọ́run ti jẹ́ kó jẹ́ èèyàn Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó padà wá sẹ́yìn. àmì àṣẹ Ọlọ́run. lára àwọn nǹkan tó bà mí nú jẹ́ dì ní tó dẹ̀ tún padà dùn mí nù mo fẹ́ fọ ọwọ́ sọ̀yà pé mi ni mo kọ́kọ́ pẹ̀lú Adékọ́lá wá sí Èkó pé kó wá heart film 2004. ẹ̀yin yes Ọdúnládé Adékọ́lá èmi ni tí mo kọ́kọ́ pè pé kó wá bá mi heart film lẹ́kọ̀ọ́ yìí mo lè fọwọ́ sọ̀yẹ̀ torí mi ò pàdé ẹ̀ lẹ́kọ̀ọ́ rí but then director ni mí mo dẹ̀ pè pé wà máa ṣe apàdé náà ni mo ní torí mo máa ń prophetize àbí báwo làwọn olóyìnbó ṣe máa pè mo máa ń rí nǹkan sí yàn ọjọ́ tí mo kọ́kọ́ rí inú fíìmù kan ó ṣọ̀dọ̀ mi ló ti bẹ̀rẹ̀ tíátà mi ò mọ̀ gẹ́ o mo ti ń rí inú fíìmù náà ni kò yẹ pàpàdé ń patí o bí kò ṣe 2 scene bí kò ṣe 1 scene mo rí nínú àwọn fíìmù kan tó ṣe mo wá ní ọmọ yìí fíìmù tí mo ti rí yìí fíìmù tó dáa ni mo wá pè pé wà kódà mi ò lè pè lọ́mọ yìí nígbà yẹn ọ̀rẹ́ ni wá kò mọ éèjì mi torí stature tí mo ní ìsín ló ṣẹ̀ṣẹ̀ máa mọ éèjì tí wọ́n ń gbọ́ pé mo ṣe 40 years on stage wọn ò mọ éèjì mi torí ojú ọmọ kékeré náà ni wọ́n ṣe fi ń wò mí and I'm 50 plus about to 60 so nígbà yẹn mo wá pè ọdún pé wá bá mi ṣe fíìmù ó mọ story tí mo ń sọ yìí ó kò lè ti gbàgbé ó dẹ̀ lè rántí a ṣe fíìmù yẹn ní Abúlé Aṣọ́re mo ní Ọdún ó máa ṣọba nu fíìmù yìí ó lòun ò tí ì ṣọba rí and it's a culture film ọmọ yẹn máa ya wèrè láti kékeré dọba ni àǹtí Ayọ̀mọ́gàjì can witness this something I'm saying telling you Ayọ̀mọ́gàjì wọ́n máa sọ nǹkan àwọn mọ story yẹn dáadáa mo wá parí fíìmù yẹn ọ̀rẹ́ mi kan náà tún wà ó ń ṣe English wọ́n lóun ló da MITV rúngbà yẹn pé ó bóyá oníṣkanṣu kan wọ́n ń pè ní Eneza Zuzu àjọ ń gbélé jìgbò òun la fẹ́ fi ta fíìmù yẹn but àwọn tó ní fíìmù ní kí n lo Ibrahim Chatta dẹ̀ wà ní Ìbàdàn gbà yẹn mi ì dẹ̀ lówó tí mo fẹ́ fún Ibrahim Chatta mo ṣe gbogbo bọ́jẹ̀tì mi wọ́n rò pé Ọdún lè ṣe nǹkan yìí fún mi kò ṣeé ṣe pé ó ti ní star bí mo ṣe lo Ọdún nìyẹn ta edit fíìmù tán wọ́n bá kọ fíìmù sí mi lọ́wọ́ wọ́n kọ fíìmù yìí sí mi ní ọwọ́ o kódà wọ́n fọlọ́pàá mú mi mo padà pé Ọdún pé kó tẹ́ ká tó àwọn nǹkan kan ṣe ń bẹ̀
ó padà wá bá mi ní ìsọlọ láti padà ṣe lẹ́yìn ilé tí mò ń gbé ní Kògbèrègbè street a máa rántí báyìí location yẹn ni girlfriend mi kan ti lọ kà á mọ́nú ilé tó ní láyé ọlọ́run ní jẹ́ kóhun rírú ẹ̀ òun ń ṣe rádaràdá location tó disgrace ọmọ yẹn gan ó disgrace ọmọ yẹn wá mi láti Kaduna àwọn ọmọọṣẹ́ mi tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ mi nígbà yẹn wọ́n ti dọ̀gá ń sìn wọ́n ti di director ń sìn wọ́n mọ gbogbo yìí wọ́n máa bá mi fà á ni pé ọdún yìí tẹ́ máa ń pọ́nlé náà ní òfin mi ìpọ́dún sí fíìmù lẹ́kọ̀ọ́ rárá máa pè sí fíìmù 5 ní last time tí mo ní opportunity láti bá a sọ̀rọ̀ ó ní ṣe bóun ti help mi rí gbogbo ìgbà ẹ̀kọ́ dẹ̀ tí ì lórúkọ ó ní fíìmù tó fẹ́ fi help èmi lòun ti ṣe fẹ́mi yẹn nǹkan tó jáde nìyẹn mi ò dẹ̀ bá fa anything ó ní ṣe bóun ti help mi rí àwọn màmá tó fún mi ní fíìmù yìí wọ́n ń gbé ní Mushin ẹni tó fún mi níṣẹ́ yẹn látọ̀dọ̀ wọn ó ti lórúkọ ń sìn obìnrin ni wọ́n ń pè ní òǹkọrin Muslim màá rántí kí n tó parí kínní Sofiat Yankaula tó ṣe ọkọ ni mo fẹ́ òun ló gbé àwọn màmá yẹn wá bá mi pé wọ́n fẹ́ ṣe fíìmù òun ló wà ní gúrùpù wọn táwọn màmá yẹn fi fún mi ní owó ní ọdún tá à ń sọ 400,000 ni ó dàbí kó fún yìí 4 million naira ni mo dẹ̀ ya fíìmù yẹn a ṣe sẹ́ẹ̀tì ní abúlé aṣọ́rè mo edit mo ṣe gbogbo everything wọ́n kọ fíìmù yẹn sí mi lọ́wọ́ but thank God for Tajim Associate it's a marketer then òun ló wá sọ fún mi pé òun máa ta fíìmù yẹn pé kí n ní sùúrù so first payment tí mo máa sọ fún wọn ní police station 100,000 ó wá kó fún mi wá sí fíìmù yẹn sọ́wọ́ after 2 years tó fẹ́ release fíìmù yìí ọdún màtí ní star òun náà máa padà fi ta fíìmù yìí fíìmù yìí máa padà tún fún mi ní nǹkan nígbà tó ayé CD dé mo sọ fún Tajim pé ọ̀gbẹ́ni mi ò ta fíìmù yìí fún ẹ pé CD mo tún padà lọ ta master yẹn fún corporate picture wọ́n tún fún mi ní owó yẹn kéré nígbà yẹn o bọ̀ tí owó ńlá ni 30,000 náà máa ń fún wa lórí CD nígbà yẹn bọ̀bí kan fún yẹn 300,000 náà ni so àjẹmọ́nú tí mo jẹ lórí fíìmù yẹn pọ̀ mo gbowó video club mo gbowó kinní kan so mi ò regret pé àwọn màmá yẹn padà fọlọ́pàá mi ó wà fíìmù yẹn wà lára nǹkan tó tú wa ká wọ́n ti bẹ̀ mí pa omi ò dá wọn lóhùn dísìn mi ò lò wọ́n sí fíìmù mọ́ nǹkan tó wáyé pé nǹkan tó máa rán mi lẹ́wọ̀n náà ni bí máa ṣe lo ẹ̀wọ̀n nìyẹn bọ̀ nǹkan tó dùn mí ni pé ọdún wa máa ń rí ọdún yẹn pé level tí mo fi lo ọdún náà ni mo fi ń lo àwọn ọmọ ẹ̀ mo lo Ẹniọlá Àjàó nígbà tí kò tí ì lórúkọ tó dẹ́ pé ọdún máa ń pè ní ìyàwó mi pé ìwọ àti ìyàwó ẹ̀ yìí kìnìún kan ìgbà tó fẹ́ ṣe patí ó ní kí Ẹniọlá Àjàó pè mí tó fẹ́ ṣe wedding fábòrò ẹ̀ ó dẹ̀ pọ́n mi lé in fact àpọ́nlé tó fún mi lọ́jọ́ yẹn gan tí ìbára pọ́nlé mọ́ nílé ayé ó ti tó torí ó gbé mi lọ sí àárín ibi táwọn Túndé Kèlání àtàwọn gọ́ọ̀mẹ̀ntì tó ń control Ògùn state jókòó sí èmi nìkan ni artist tó jókòó síbẹ̀ gbogbo àwọn ẹni ọ̀dà artist tọ́jọ́ ń ṣe àwọn Murphy Àfọlábí kọ́lọ́ fọ́ọ̀rọ̀ pé àwọn kẹ́mi gbogbo wọn bàbá láti everybody floor náà wà orí òkè yẹn ló ní kí n jókòó tó jẹ́ pé tẹ́ni artist bá ti ń bọ̀ wọ́n máa pè ó méjì síbẹ̀ ni pé ẹ ra sà inú mi tẹ́ ẹ dùn but pé kó ń lò mí sí fíìmù pé Mr. Man yìí náà ti try díẹ̀ nínú ìgbésí ayé mi kó tiẹ̀ ṣe gate man but àwa náà padà sẹ́yìn Ọlọ́run gbé wa ga Ọdún Adékọlá wọ́n pọ̀ Ẹniọlá Àjàó mo ti lò dáadáa kó tó di pé ó padà sí lórúkọ mo lò sí fíìmù bíi 4 mo ti lo Bukky Bíọ́lá Adékúnlé tóun náà sọ pé pósítà ẹ̀kọ́ máa lo gbogbo èèyàn ẹ̀yin ò tiẹ̀ ń kí ń kára má sí kí nǹkan àwọn ọmọ tẹ́lẹ̀ lóyún yẹ kó máa ṣe gbà mí nínú àárọ̀ mi pé kí n promote ni torí ẹ̀ mo ṣe sọ orúkọ school mi ní Star Create Drama Center School of Performing Arts mo fẹ́ create star ni gbà tí mo ṣe 40 years of age mo mọyé ẹ̀bùn táwọn ọmọọṣẹ́ tó fún mi àwọn tó fẹ́ wá àwọn tí ò wá Ṣọlá Gaji is my boy but gbogbo àwọn máa claim pé ọmọọṣẹ́ afford mi torí pé mo ti sọ group yẹn di kákọ́ sígbà táwọn afford mi dọ́dọ̀ mi so bẹ́ẹ̀ lọ but inú mi ń dùn pé tíátà ni mo ṣe ń ṣe mo ò dẹ̀ tí kù mo lè má ṣe fíìmù tó meet up torí pé mi ò rí àwọn èèyàn sponsor mi èmi náà ń ṣe kéékèèké ọ̀rẹ́ mi á dẹ̀ pè mí pé àpòsà àwọn iṣẹ́ ọwọ́ ọdún yẹn ló ń ṣe ìyẹn Kúnlé Àfọ̀mání tó bá ṣáà ti ń rí kan ṣe mo ti wà òkè lóòótọ́ iṣẹ́ ọwọ́ ọdún mo ń ṣe èmi náà fẹ́ ṣe international but tó bá fẹ́ ṣe international ta ló fẹ́ pè mí ṣé Fẹ́mi ló fẹ́ pè mí ni àbí Ibrahim Shatta àbí Múyìwá Adémọ́lá àbí Kúnlé Àfọ̀dù fúnra rẹ̀ àbọ́dún Adékọ́lá tá à ń sọ̀rọ̀ wọn yìí but mo ní ayọ̀ ọkàn pé màá jẹ́yàn torí àwọn ọmọ mi wà òkè mo tọ́jú ilé mi àwọn ọmọ mi dẹ̀ wà òkè. Ọpẹ́ ni fọ́lọ́run ọ̀rọ̀ ńlá ni ẹ sọ kalẹ̀ yìí jẹ́ pé iṣẹ́ dàbí pé mi ìgbọ́rú ẹ̀rí pé ṣèbí èmi náà ti ṣe kí ni èmi náà ti ràn yín lọ́wọ́ rí. mo ti ràn yín lọ́wọ́ rí ọkùn kò sáwọn olè ràn yàn lọ́wọ́ ní expect ẹ̀ sọ́dún Adékọ́lá kọ̀sà close gan tó bá ti gbé báàgì ẹ̀dẹ̀ ńgbà yẹn kò tí máa lo mọ́tò no expect ẹ̀ sí òkò dùn mí o mo ò dẹ̀ gbàdúrà pé
pósítà yìí ó jẹ́ tíráì ìwọ náà gba 2,000 naira àbí pàdé mi bìkan wá ní ẹ lọ ra omi fún kò ṣẹlẹ̀ rí a máa ń pàdé location dáadáa but èmi náà ò dẹ̀ lọ tọrọ àmọ́ nǹkan tó ń ṣe mí táwọn ọmọ mi máa sọ pé àwọn èèyàn máa ń tọrọ ẹ̀ẹ́dẹ̀ gbé oyin lọ ní ọlọ́run níjẹ́ kó gbé mi sórí sí social media kí n máa tọrọ o ọ̀rẹ́ mi Kúnlé Afọ́dù náà dẹ̀ ti advise mi pé ó máa rí mi bí ẹni pé mo hate ẹ àbí mi gbọ́fẹ́ ọlọ́run níjẹ́ kó òun rí nǹkan tó yẹ pé gbogbo àwọn àtàjọ jẹ́ set yẹn òun máa wá pè wá pé kó máa tọrọ owó fún wa instead of that kí gbogbo wa wo nǹkan tá a bá lè ṣe ìwọ̀n bá tọ́lọ́run ràn ó help kò tí kàn mí mo believe pé kò tí kàn mí ni. Yes. Ìjẹ́ àti Kúnlé Afọ́dù ẹ̀yin sọ̀rọ̀ bí ọ̀rẹ́ méjì ṣe ń sọ̀rọ̀ ní gbogbo ìgbà ẹ ṣe ń sọ̀rọ̀. Dáadáa kódà àwọn múvì tó ṣe lẹ́nujọ́ mẹ́ta yìí mo bá repost torí pé mi ò dẹ̀ sínú fíìmù yẹn àwọn èèyàn máa rí ní Instagram wọn máa rí tí bá dẹ̀ ti ṣe fídíò ni mo máa ń ṣe gan pé iṣẹ́ Kúnlé Afọ́dù ti jáde ẹ lọ wò òun náà kò rí mi níbi kankan kó tí bá ń ṣe nǹkan tí Afọ́dù bá ní ráyè ìyàwó ẹ̀ máa wá pé mo ń ṣe patí mo wá pe Afọ́dù dẹ̀ ráyè ó yóò wà ní Canada àbí ó lọ sí ẹmọ iṣẹ́ wa ń gbà mí kò patí ò ní mí nì ìyàwó ẹ̀ máa wá ìyàwó àdẹ̀dẹ̀ bàbá ọkọ mi kí ní kankan àdẹ̀ máa sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ à ń communicate kódà ọ̀rẹ́ wa kan ọdún ayọ̀ ọlọ́tọ̀ ó ṣaláìsí níbi 5 days ago bí mo ṣe rí kíní yẹn tí mo pè báyìí ló wá ní òun ti gbọ́ láti alẹ́ àná ó ní òun pàdé nílára àwọn ọmọọṣẹ́ mákẹ́tà wa kan ní Amẹ́ríkà ìyẹn fowó ránṣẹ́ sí mi ẹsẹ̀kẹsẹ̀ ló drop owó yẹn fún mi tó dẹ̀ ní kí n kẹ́ ni ẹ̀ inshallah Amẹ́ríkà rí so gbà tó dẹ̀ fẹ́ ṣe studio ẹ̀ yẹn ó dídí pè mí ni kí n tó débẹ̀ làwọn èèyàn ti ń kan sára sí pé ó sọ pé gbogbo nǹkan tọ́lọ́run yí kóhun ní idea poster ni idea báyìí òun ló ní kí poster ṣe báyìí gbà tí poster ò ṣe lòun ṣe bẹ̀rẹ̀ fúnra ara òun ó fẹ́ ṣe ní ìrólùrànlọ́wọ́ ni nǹkan sì tún pọ̀ nínú ọpọlọ yìí ní ìrólùrànlọ́wọ́ bí ìdẹ̀ lè jálè mi ìdẹ̀ wá láti ìdílé ẹni tó lówó ìyàwó mi ò wá láti ìdílé ẹni tó lówó so tẹ́ ò bá dẹ̀ rẹni bálà ọlà òkè ń yá o so ìdí nìyẹn Kúnlé Afọ́dù ò ṣẹ̀mí o a ṣe sọ̀rọ̀ ń jẹta ẹ bá ṣí mẹ́sàgì mi sí ẹ ṣe máa gbọ́ ohun ẹ̀ ń bẹ̀ tá a ṣe sọ̀rọ̀ so ọlọ́run kò tí ì kọ́ pé kájọ wà nínú fíìmù papọ̀ mọ́ ni ó ti pè mí sáwọn fíìmù kọ̀ọ̀kan lọ́run tó sọ gbogbo ẹ̀dí báyìí bọ̀ nígbà tó yá àpẹẹrẹ àwọn èmi dẹ̀ ti pè bí ẹ̀mẹ́ta tí má ti pè bí kó wà ní Canada bí kó ní òun ò lè ráyè ń dé tiyẹn èmi náà dẹ̀ stop èmi rò lọ́kàn mi gbé bóyá kò fẹ́ bá mi ṣiṣẹ́ mo dẹ̀ tún rò nídàkejì pé bóyá ó bísì ni because ó ti sọ pé àwọn fíìmù tí mo máa ń yà yẹn kéré international film ló ń fẹ́ ẹ̀yin dẹ̀ ló ń dàkúkọ nǹkan tó dẹ̀ ń sọ ó ń jí ẹ̀mí up láti lè jẹ́ kémi náà ṣe dáadáa ni kò kí ń ṣe pé ó ń mú mi ṣeré ó wò pé tó ń bá àtàkì mi màá lè ṣe nǹkan so Kúnlé Afọ́dù ọ̀rẹ́ mi ni kò sí bí mi máa ṣe kọ ìtàn gbésí ayé mi tí mi ò ní kọ ọ̀rọ̀ Kúnlé Afọ́dù kò dé sí bóun náà ṣe fẹ́ kọ ọ̀rọ̀ gbésí ayé ẹ̀ tí ò ní kọ ọ̀rọ̀ Kúnlé Ramon ìbejì làwọn èèyàn máa ń pè wọ́n ti gba bẹ́tì lé wa lórí rí àdé ń ṣọmọ ìlú kan náà ọmọ Ìbàdàn ní Kúnlé Afọ́dù ọmọ Igbó Ọ̀rà lèmi wọ́n tẹ̀ ṣe pín state ń sẹ́ àti ìmọ̀ bí ta fẹ́ bá lọ bóyá Ìbàdàn la máa bá lọ bóyá Ọ̀yọ́ la máa bá lọ mi ò tí ì mọ̀ but before state kan náà ni gbogbo wa Ọ̀yọ́ state mo mọ̀ délédélé mo mọ̀ bàbẹ́ mo mọ̀ màmẹ́ kódà first wife fún mi ọ̀dọ̀ màmẹ́ ló bímọ sí mi ò nílé first born mi ti máa bísẹ̀ mi ò nílé mi ò tí ì gba ilé mo dẹ̀ fún yàn lóyún Afọ́dù gangan tó nílé tí mọ́mí yẹn nílé ta jọ ń gbé kò fún yàn lóyún o wọ́n dẹ̀ tún gbà mí tọwọ́ tẹsẹ̀ so ìtàn wa tóbi gan but ìkọ́ ẹ̀kọ́ tó kọ̀ ṣẹlẹ̀ gangan kò ju pé ní gbogbo sẹ́ẹ̀tì wa pátá kò sẹ́ni tó ṣáájú mi produce film so nígbà yẹn gbogbo wọn máa ń sọ pé poster lead others follow wọn ṣáájú mi produce film wọn ṣáájú mi bímọ wọn ṣáájú mi gbálé so ó ní bọ́lọ́run ṣe máa ń ṣe gbogbo nǹkan ẹ̀ bẹ́ẹ̀ ṣó ti yé so nǹkan tó ṣẹlẹ̀ ni ẹ̀ but I thank God for my life. ọpẹ́ ní fọ́lọ́run ẹ ṣeun gan ó ní ìbéèrè kan tí màá béèrè nísìnyí tó yẹ pé mo ti máa ń béèrè lọ́wọ́ àwọn tí ó ń ṣe tíátà tó yẹ pé ìbéèrè ìdáhùn oníkálukú wọn ó máa ń sábà ń jọra wọ́n sọ pé bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀ ìjẹ́ ti ṣe sinimá kan tí ẹ kópa ń bẹ̀ lẹ́yìn tí ẹ kópa ipa tí ẹ kó nínú sinimá náà bóyá tẹ wá délé bí ọjọ́ kejì àbí ọjọ́ kẹta àbí lẹ́yìn ọ̀sẹ̀ kan ipa yẹn wá ṣẹlẹ̀ lójú ayé tó dàbí nǹkan tí ó ṣẹlẹ̀ sí mi nínú sinimá eré tí mo kópa nínú sinimá wá dàbí pé nǹkan tó ń ṣẹlẹ̀ lójú ayé ìjọ ó ti rí bẹ́ẹ̀ rí. kò tí ì rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi àwọn tó dẹ̀ ń ṣẹlẹ̀ sí yẹn náà mo ò lè sọ pé ó ń parọ́
but èmi bí lè pé nǹkan tí ò ṣe rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi ni pé róòlù tí mò ń play kò ń ṣe róòlù tẹ́yìn ọkọ̀ lè rò because mo máa ń ṣe gate man ṣé kí n ronú pé mo fẹ́ ṣe gate man lójú ayé ni mo máa ń ṣe babaláwo nínú fíìmù ṣé kí n ronú pé mo ti di aláwo àwọn èèyàn wá ń béèrè kan lọ́dọ̀ mi ni so that is why tí mo sọ pé ó lè rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ẹlòmíì bóyá mo ń ṣe love story wọ́n gba ìyàwó mi bóyá wọ́n gba ìyàwó mi lójú ayé ṣẹ́mọ̀ pé ó lè work bóyá wọ́n gbá mi létí inú fíìmù bóyá àjọ ń fa nǹkan kan àbí àwọn ọmọ court àbí so kò sí nǹkan kan tó jọ pé bóyá mo ṣe nǹkan kan nínú fíìmù lójú ayé wa ṣẹlẹ̀ àbí ó fẹ́ pẹ́ mọ́ kò ṣẹlẹ̀ sí mi rí mi tí ì lè sọ wá lè padà ṣẹlẹ̀ o but for now kò ṣẹlẹ̀. ẹ ṣeun gan olórin kan tí mo gbọ́ tó ti jáde mi ìmọ̀ bóyá ẹ̀yin ló ń bá wí bẹ́ẹ̀ torí mo gbọ́ King Dr. Saheed Òṣùpá wọ́n ní ojú tó ń pa owó kó má ìwọ pósítà ni ṣé ẹ̀yin gangan ló ń kì nínú orin yẹn. ẹ ṣe olóòtú inú mi máa ń dùn tí bá ti gbórin yẹn ẹni tí mo sọ̀rọ̀ ẹ yẹn Saheed Òṣùpá mọ èmi àti ẹ̀ dáadáa tí mo ló ń sponsor fíìmù tí ò fún mi lówó yẹn àwa la bá ya gbogbo ìgbà tí wọ́n fọ́ gíláàsì mọ́tò àwa la ṣe òfin ọba àwa la ṣàṣẹ ọba fún Hunter Film International tí mò ń sọ yìí èmi ni director èmi ni mo máa ń mú gbogbo idea wá but Saheed kò ń ṣe torí mi ló ṣe kọrin yẹn ó mọ̀ mí dáadáa ó dẹ̀ mọ̀ wípé mo súnmọ́ mo ti pe Saheed wá sókè àrò yìí tó lóun ò lè wá play for anybody níbi tó dẹ̀ torí mi wá mo pè fún yàn ó ní babaláwo slot yẹn ló fẹ́ gbà yìí o orúkọ méjì ni mò ń jẹ́ mo máa fi ń ṣẹ̀fẹ̀ fáwọn èèyàn orúkọ tó sọ mí àti orúkọ tí mo sọra mi nídìí iṣẹ́ yìí mo máa ń sọ fáwọn èèyàn pé téèyàn bá ti ń jẹ́ orúkọ méjèèjì yẹn ayé ò lè rí mọ́ orúkọ yẹn ò dẹ̀ ń ṣe orúkọ táwọn èèyàn lè sọ pé kéèyàn má jẹ mọ́ àbí kéèyàn àwọn ò fẹ́ rí mọ́ orúkọ tí mò ń jẹ́ lórúkọ tó sọ mí lọ́jọ́ súná muslim lè mi tó yẹ pé tí wọn ò bá ti sọ lọ́jọ́ kan ilé ayé máa parẹ́ ní gbogbo àgbálá ayé náà ti máa sọ tí wọn ò bá ti sọ lọ́jọ́ kan ilé ayé máa parẹ́. ẹ bá a dárúkọ orúkọ náà. orúkọ ni ẹni Abdulrahman wọn máa ṣe bisimilahi rahmani rahim ní èdè ó kéré jù lẹ́ẹ̀kan ṣo orúkọ tó máa tún pè mí pósítà yẹn mo tún máa fi ń ṣègbéraga pé kó tó lè jẹ́ èèyàn káyé tó lè mú ẹ wọ́n gbọ́dọ̀ ṣe pósítà ẹ̀ òkú tó fẹ́ lárinrin wọ́n máa ṣòbítárì pósítà ẹ̀ nígbà táwọn mákẹ́tà sọ pé kọ́ máa lẹ̀ tí Fáṣọlá ní kọ́ máa ṣe pósítà kọ́ máa lẹ̀ pósítà nígbà tó tún fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì ó tún fi mọ́lẹ̀ kan tó máa lẹ̀ pósítà náà dc ní bọ́ ṣe ń káàsù ẹ̀tọ́ àwọn èèyàn sì ń ṣe pósítà ni so inú mi máa ń dùn pé mo jẹ́ orúkọ yẹn mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi tó sọ mí ní pósítà Bẹ́ntọ́mọlójú English làwọn máa ń ṣe àwọn ni wọ́n ní NANTAP àwọn náà bá kó wa ṣe stage tàbí tour káàkiri gbogbo Africans káàkiri nígbà yẹn pẹ̀lú Goethe Institute German embassy tó wà ní Victoria Island tó sponsor wa ń gbà yẹn tó ní mo ṣe tíátà káàkiri kò sí nǹkan kan tó ń sọ pé wọ́n gbà ṣe tíátà látàrí àtọ́ka tí mi ò tí ì ṣe the same so bàbá mi yẹn Bẹ́ntọ́mọlójú àwọn náà sọ mí ní pósítà kò dẹ̀ sí kankan tó fi sọ mí ní pósítà ju pé ìgbà tá a fẹ́ ṣe fíìmù stage play tí Abacha sponsor Askari ní title ẹ̀ nínú àwa tá jẹ́ Yorùbá tá wà nínú project yẹn tí a lè sọ yàtọ̀ sí Kúnlé Afod Ajóbíewé wà lára wa àbá Ajóbíewé àwọn ni wọ́n ń pe ṣáǹtì ẹ̀ Lágbájá Dèdè Mábíàkù Robert Young Tina Ìbá Túnjí Ṣótìmírìn àwọn ọ̀gá yẹn àwa dàbí pa lọ́ndà àwọn nígbà yẹn so tó bá ti wá fẹ́ pe Afod Kúnlé ló ń jẹ́ tó bá fẹ́ pe èmi náà Kúnlé ni mò ń jẹ́ so wọ́n wá sọ wípé ẹ lọ pé Kúnlé wá ní Kúnlé èwo ṣé Kúnlé Afod àbí Kúnlé tó wà ní charge pósítà torí èmi ni mo wà ní charge gbogbo pósítà so wọ́n ní ẹ lọ pé wá ṣé Kúnlé pósítà àbí Kúnlé Afod ní èyí tó wà ní charge pósítà ní kẹ́ pé wá so wọ́n yọ Kúnlé pósítà ìgbà tó dẹ̀ ya èmi kọ́kọ́ yọ orúkọ nígbà tí mo ti rí èèyàn kan wá mi wá láti Òṣogbo wá mi wá sí ọdún Ifá ó lọ bá àwọn Ògògò Ọlọ́run Alhaji Taiwo Hassan bí mo ṣe máa ń sọ̀rọ̀ wọn ò mọ orúkọ mi Ọláyínká Quadri Alhaji wọn ò mọ orúkọ mi àǹtàlá ni gbogbo wọn yẹn ni mo bá ṣiṣẹ́ o bí ọmọṣẹ́ o ẹ̀mí ìwà fẹ́ pé mo ṣe PM fún wọn ò mọ orúkọ mi o pósítà náà mọ̀ o èèyàn tó mọ orúkọ mi làwọn tajọ jẹ́ colleague bí àwọn Ibrahim Shatta ìyẹn máa ti ẹ̀pẹ́ mi ní Abdulrahman Kúnlé báwo ni àwọn yẹn mọ orúkọ mi àwọn ọ̀gá yẹn mọ̀ ṣùgbọ́n tó wá mi wá tán láwọn wá mi ọ̀n tí ìgbà tó júwe mi pé bàbá tó máa ń dé fìlà tó máa sọ pé nínú òwe lábẹ́ ha nínú òwe lábẹ́ ẹ̀họ́ so ìgbà yẹn ni wọ́n tó wá mọ̀ pé pósítà lẹ́ ń sọ ẹ̀ bá ti sọ pé pósítà so inú mi máa ń dùn gan tí máa rí pé pósítà so èmi náà kókó wá sọ the Poster Media Communication mo kókó fi ṣe orúkọ company orúkọ dáàdì mi ni mò ń lò tẹ́lẹ̀ Adéwuyì Films Company so ìgbà tí mo wá ń lò mo ká àwọn ọmọọṣẹ́ jọ so àwọn ọ̀rẹ́ mi máa ń mú àwọn èèyàn wá lóṣì àwọn Kúnlé Afod àwọn máa ń mú àwọn èèyàn wá pé wọ́n fẹ́ ṣe tíátà pé àwọn ò ráyè group
so gbàtọ́ wá rí pé èrò yẹn ti pọ̀ dáadáa gbogbo àwọn ọ̀rẹ́ mi yẹn kọ̀ pé lọ́jọ́ kan ni pé kébì jẹ́ ká sọ group mi yẹn jẹ́ ká kọ́ káwọn náà lè máa gba entitlement ń bẹ̀ bó ṣe gba group yẹn mọ́ mi lọ́wọ́ nìyẹn. ẹ ṣeun gan gẹ́gẹ́ bí ibi tí mo wà ẹ fi yé mi pé ẹ̀yin àti King Dr. Saheed Òṣùpá a close pé ẹ close gan. wọ́n kọ́ ṣèmi ló fi kọrin ó kọ̀ pọ̀ sí coincidence. ǹjẹ́ nínú àwọn orin King Dr. Saheed Òṣùpá èwo lẹ fẹ́ràn jù tẹ máa ń gbọ́ nù ẹ̀? mi kì í gbọ́ ní Saheed. ẹ kì í gbọ́ orin Saheed? wàhálà ó like it. olórin wo lẹ máa ń gbọ́ nínú àwọn onífújì yẹn? èmi ò ń gbọ́ fújì òun òdẹ ń gbọ́ hip hop mi ò ń gbọ́ gbogbo nǹkan àwọn odò láyà rẹ̀ múlẹ̀ mi máa ń gbọ́ Àyìnlá Ọmọwúrà àwọn old tẹ bá ní nǹkan gbogbo ní barista fún yín sí máa bẹ̀rẹ̀ sí ní máa kọ́ tó mi ò ń gbọ́ tó tọ́ mi fi ṣe gbéraga mi ì dẹ̀ fi ṣe sentiment mi ì ń gbọ́ mi ì láìkì wọn. ẹ láìkì wọn? mi ì láìkì irú àwọn orin bẹ́ẹ̀ yẹn òun feminist orin Òṣùpá dá orin Paso dá orin Màláíkà dá orin gbogbo wọn dá o ọ̀kan wá ní wá kọ́ mo máa ń gbọ́ irúgbà recognition yẹn first album Pasuma yẹn ó dà pé 93 ni ìgbà yẹn mo ṣe ń ṣe conductor a máa ń gbọ́ lórí tàtà máa jó bó mi ò lè kọ́ tẹ bá rí mi TikTok orin Òṣùpá àti Paso náà ni mo máa fi ń ṣe gbogbo àwọn fọ́tò àwọn kọ̀ọ̀kan tí mo bá ṣe ọ̀tọ̀ bá ní kí n kọ́ mo ò lè kọ́ I don't listen to the music but tẹ bá ní máa kọ àwọn orin oṣù àbá odò láyà rẹ̀ ń ṣe léde lẹ́yìn rẹ̀ nǹkan yẹn mo lè kọ àwọn yẹn mo lè kà Àyìnlá Ọmọwúrà mo lè kọ Musiliu Haruna Ṣọlá mo lè kọ bàbá Haruna Ṣọlá yẹn gangan so àwọn orin tí máa ń gbọ́ nìyẹn tó rí àwọn orin yẹn ni mò ń gbọ́ because I'm a script writer so mo máa ń compose orin fún àwọn tó tún máa ń kọrin sí fíìmù torí mi ò ní ohun orin yẹn movie mi èmi máa ń compose orin fún àwọn tó máa kọ nǹkan tí mo fẹ́ lélẹ̀ but mi ò ní opportunity láti ṣe mo ṣe pa kò sí nǹkan tó ń ṣe lẹ́yìn kámẹ́rà tí mi ò ṣe I'm a cameraman I'm a director I'm a PM mo ṣe set títí nígbà tí mi ò fẹ́ ṣe set mọ́ mo kó fún Sọjí ọmọ Bánkẹ́ pé ìwọ náà máa ṣe set. tó wà lamẹ́ríkà lẹ́yìn. ó ti wálé ìgbà tí mo ní problem àbúrò mi ó fẹ́ ṣe operation tí mo ní kó fún mi lówó ó ní kí n pè ń jọ́ kejì kò gbé kọ́ọ̀lù mi tí mo ṣe máa ń sọ̀rọ̀ yìí. ìyẹn Sọjí ọmọ Bánkẹ́. Sọjí ọmọ Bánkẹ́ Àjùmọ̀bí ò kọ́ tánú ẹni tọ́lọ́run rán sí èèyàn ló máa ń ṣèyàn lóore àtijọ́ gbére nísọ̀lọ̀ èmi ni mo nílé náà. ìyẹn Sọjí ọmọ Bánkẹ́ yìí. yes gbogbo wa àti gbé lọ́dọ̀ Kóredé Films rí Kúnlé afford gbogbo wa inú ilé kan là ń gbé tá máa lọ gbé lùbọ́ wá láti gbó ọ̀rà tá máa rẹ̀ wá láti fi jẹ́ láti fi manage but mo ò bínú sí wọn kí ló tèmi náà lọ struggle kémi náà dé èèyàn ẹ lè mọ nǹkan táwọn náà ń bá tù nínú ilé wọn. bẹ́ẹ̀ni kàrí ilẹ̀ rí wọn pọ̀ lọ Amẹ́ríkà wọn lè kọ́ nǹkan investment tó ṣe lẹ́rí ẹ̀ mọ nǹkan ẹlòmíì tí ẹ̀ ń wò yẹn mi ò lórí bẹ́ẹ̀ o yóò lọ yáwó ṣe nǹkan tó ṣe yẹn tó ń dáwọ́ ẹ̀ padà díẹ̀díẹ̀ but àtọ́ ó yẹ ká máa wojú ara wa because àbúrò mi yẹn padà kú. àbúrò yẹn padà kú. ó padà kú náà. nígbà tí ẹ ní owó fi ẹ̀dẹ̀ fi ń yé wa pé ẹ pè Sọjí ọmọ Bánkẹ́ pé. ó yẹ pé mo pè é apàdé location mo wá sọ problem tí mo ní fún ó lóun ti rí pósítà mo ti rí ẹtí pẹ́ kí ni mo wá sọ fún ní location kí lórúkọ ọ̀rẹ́ mi àbúrò mi director yìí ní Kọ́lá Ibrahim Chatta gan wà location yẹn ó dẹ̀ sọ fún ó ní nǹkan tó dà mo ní ó mú àbúrò mi yẹn tó ń gbé lọ́dọ̀ mi obìnrin last born wa yẹn kankan báyìí ló ṣe ó ní àkùnrin máa wọlé kí n pè mí lọ́jọ́ kejì. ẹ dẹ̀ pé lọ́jọ́ kejì. kò gbé kọ́ bó ṣe rí pé mi mo pè wá ní ẹ ló ọmọ ní kí n tún tóun pè láti gba ẹ kò gbé kọ́ mi mọ́ èmi náà dẹ̀ stop láti máa pè. àbúrò yẹn dẹ̀. ó ti kú ó wá di December ọdún yìí ló máa pé 2 years. a pé ọdún méjì kò tí ì pẹ́ tí àwọn nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ nìyẹn. pẹ́ ó máa ṣe wọn. so clear fire. àwa dẹ̀ ti sọ fún wọn rí pé wọn ò lù ẹ́ o ó yàtọ̀ bá ti lù ẹ́ gbà. ọmọ Bánkẹ́ èmi Kúnlé Ramon ni mo gbé sẹ́ẹ̀tì lé lọ́wọ́ pé máa ṣe sẹ́ẹ̀tì kí wọ́n lè rí wọ náà because olú o ṣe technical o kọ́ carpenter ní school nígbà tó dé Kóredé Films. ìsọ̀rọ̀ pé èèyàn ń jambla a lot of people àfíìsì ọwọ́ àjọ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìdàgbà tá a fẹ́ ṣe májẹ̀sùn wọn wáyé làbúrò mi fẹ́ ṣe wedding torí pé àfíìsì ọwọ́ fẹ́ ṣe májẹ̀sùn wọn wáyé mo dẹ̀ dìláì mo dẹ̀ lọ wedding àbúrò mi ìyàwó àbúrò mi ò dẹ̀ kí mi mọ́dé ni ìyàwó àbúrò mi yẹn náà bí lé ni sáfíìsì ọwọ́ yẹn pè mí sí rere ni èmi dẹ̀ lè ká bí 20 movies tí mo ti pè sí. so wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n rí àwọn apá wa ò jẹ́ nǹkan kan nìyẹn
Ṣọlá Gàjí èmi náà mú wá bá wípé kó wá ṣe tíátà fọ́ọ̀mù gúrùpù mi ló gbà kó tó ipá wà fọ́ọ̀dù gba gúrùpù mọ́ mi lọ́wọ́ kò wá síjọ́ tí mo pe gan Ṣọlá Gàjí sí fíìmù o tó béèrè owó lọ́wọ́ mi Regina Shukwu wọn ń béèrè owó lọ́wọ́ mi o tí n bá ní màá fún wọn máa gbà Gàjí ò tiẹ̀ béèrè rí á tún ní kọ́ fún mi lówó oúnjẹ tó bá wá sí kó ṣàmì bọ̀ yẹn kọ́ ni issue you are producing yẹn lọ ṣe one scene kò sí kan tó ń pa àwọn èèyàn ní industry tẹ́lómi paralyze tẹ́lómi ronú pa rẹ̀ ju pé wọn ò pé mọ́ lọ á wá wò pé bo ni kóun ṣe bẹ̀rẹ̀ ṣe kóun lọ kọ́ organizer báyìí ni àbí kóun lọ kọ́ nǹkan báyìí nígbà tó pé mọ́ ìrònú máa pa sínú ilé náà á bá rí rẹ̀ pé ṣé tòun ti tán ni so irú àwọn yẹn á ti help wọn mo fẹ́ ṣe party lọ́jọ́ kan mo pe Rónkẹ́ Òṣòdì Òkè pé Rónkẹ́ àwọn aláṣọ Òṣòdì Òkè náà ó ní mo fi bẹ̀rẹ̀ lọ́dọ̀ Kóredé Films ní 1997 èmi ni mo máa fún bàbá Sùwé ní concept tá a fẹ́ lò fún bàbá Sùwé èmi mo ní kó jẹ́ ká lò nígbà tí mo gbọ́ orin Kọ̀lí tí Òṣòdì Òkè gbé mi sáré ààrẹ kò sí ẹ̀rọ láfiwé tí mo sọ fún Kóredé pé a lè ṣe báyìí a lè ṣe báyìí a lè ṣe báyìí fọ́ọ̀sìn ló ṣe inú ẹ̀ ó ní kí n lọ mú 150,000 wá lọ́dún yẹn ó ní kẹ́ lọ mú wá ó fẹ́ bá mi ṣe MC wáyà sì wá ń bẹ̀ àwọn bá dá mi ṣáájẹ́ tí wọ́n ti ẹ̀ mọ̀ wá tí wọ́n ò mọ̀ nǹkan kan pa wá á pè wọ́n rí kọ́dìsì kí wọ́n ní àpòsà ti pẹ́ gan-an lọ́lá àdíjẹ́ tó bá rí bá ní àpòsà ti pẹ́ sùúrùtù wà nù fíìmù tí mo ní mo ṣe nígbà tí mo dé láti Dubai tí bọ̀bọ̀ yìí ò fún mi lówó tó ń bá mi dúpẹ́ pé àwọn náà ṣe ìyàwó ọ̀gá mi Alúwẹ̀ tó ń bá mi dúpẹ́ pé àpòsà I'm happy for you ó ti padà sí Limelight láì mọ̀ wípé ẹni tí mo ṣe fíìmù yẹn fún ó máa padà kò ní fún mi lówó kankan ó dẹ̀ gba 7 million ní Africa Magic ó dẹ̀ sá lọ mo dẹ̀ gba 2.2 million lọ́wọ́ ẹ̀ ṣe fíìmù yẹn so inú mi ò dùn sí kò sí nǹkan tẹ́ lè sọ àfijọ́ tó bá fún mi lówó lẹ́lẹ́dàá mi máa tó yọnu sí ó ṣe fíìmù fún kò fún mi lówó fíìmù lẹ́ẹ̀mejì kò fún mi lówó nígbà tí mo ṣe ní Egbére part 1 and 2 mo ṣe Ọlọ́pàá mo ṣe championship mo ṣe kò fún mi ní owó kankan lórí ẹ̀ ó kàn fi mọ́tò okó ẹ̀sìn hàn mi ọ̀rẹ́ mi tó ń ṣe PM gbogbo iṣẹ́ yẹn Kúnlé Àjíkí ó ti ń lọ wa mọ́tò yẹn ọjọ́ kẹta màláláyé padà lọ ta mọ́tò tó lóun rà fún mi èèyàn ẹyọkan tó ṣòótọ́ pẹ̀lú mi ni barrister Rẹ̀mí Adéṣọ̀kan a máa ń pè wọ́n ní Mark Media àwọn ni mò ń ya English fún gbogbo nǹkan tó promise mi pátáná fún mi wọ́n ra mọ́tò fún mi wọ́n fún mi nílẹ̀ wọ́n ń jẹ mí lówó ọmọ mi kan ń bá mi jà sí kò mọ̀ wípé ọ̀gá mi máa ń fún màmá ẹ̀ lówó nígbà tí màmá ẹ̀ wà láyé but gbogbo story tó kù kò fún ló fi ń wò pé bóyá bó ṣe rí nìyẹn Mr. Rẹ̀mí ò ń fẹ́ kí ìyà jẹ mi so is only producer méjì tí mo ní náà ni èmi ni mo ń fowó ara mi ṣe fíìmù gbogbo fíìmù tí mo ṣe fáyé sólàkì ní òrówó ẹ̀gbà mo ṣiṣẹ́ fún Toymas ìgbà tí mo ṣiṣẹ́ iṣẹ́ yẹn ní ó ní problem díẹ̀ ní location òdì nǹkan tó bí Toymas nínú ní location yẹn ni pé time tí Toymas fún mi lówó wípé kí wọ́n á produce fáwọn Isolac ní problem wọ́n wá ní kí báwọn ya fíìmù kan ìgbà yẹn kò sẹ́ni tó ti ìbọn Lọlá Margaret bọ́tọ́ mọ́ ṣẹ́ Latin ni èmi ló ń tẹ̀lé èmi ọkọ̀ lò sí lead role tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní ìrì tó fi ṣe fíìmù tó padà lọ ṣe l'Abẹ́òkúta tó sọ di Limelight wọ́n pè Bísọ́lá Aláàánú gbogbo àwọn àfihàn wọn wá ní ẹlọ́pẹ́ lọ́lá pósítà wa èmi mo sọ fún pé nǹkan tó lè sọ ẹ́ di star wà lára ẹ̀ mo dẹ̀ kọ story tó lè sọ di star a dẹ̀ ṣiṣẹ́ yẹn Isolac tó gbà wá ṣiṣẹ́ yẹn ní the same time pẹ̀lú iṣẹ́ Toymas wọ́n believe pé owó tí àwọn gbélẹ̀ pé ká fi ṣe fíìmù yẹn ni mo fi ya fíìmù méjì tí mo lè gbé Isolac kí dẹ̀ fún mi lówó tiẹ̀ lẹ́bẹ̀ ni but nǹkan ẹgbẹ́ tẹ́mi kàn ṣe ń gbà yẹn náà ni pé èwo ni ká máa dájọ́ sọ̀tọ̀ kí kúkú lo kúrú kan náà wọ́n máa ń fún wa ní 70,000 lórí fíìmù nígbà yẹn as a royalty 20,000 ní Toymas fún mi ó lóun bínú wọ́n dẹ̀ ta fíìmù yóò dẹ̀ ta títí di wákàtí ọ̀wọ̀ di bí mo ṣe máa àti gba ẹ̀wọ̀n ọ̀dẹ̀ gbéṣẹ́ fún mi mọ́ gbogbo iṣẹ́ tó dẹ̀ máa ń ṣe ń gbà yẹn èmi ni mò ń sẹ́ńsọ̀ èmi náà ń rán káàkiri gbogbo àwọn Bímbọ́ Akínsọ̀yà ìgbà tó fẹ́ ya fíìmù èmi náà ń kówó lé lọ́wọ́ ìgbà tó fẹ́ ya aṣẹ́ Síkírátù Sìndodo first film ẹ̀ tó yà èmi náà ń kówó lé lọ́wọ́ èmi ni coordinator wọn èmi ni PM wọn Afọ́dù kan máa direct ni táfọ́dù kan bá fẹ́ ṣe fíìmù èmi náà máa fún lówó èmi ni máa fáfọ́dù lówó oúnjẹ èmi máa sọ fáfọ́dù pé ànáwó yẹn tán o ànáwó yìí kùn ní o mi ìdẹ̀ rówó tó mú kan máa ń ṣàwọn fíìmù yẹn pẹ̀lú ayọ̀ ọkàn ni gbogbo wọn tó bá promise mi wọn kì í rí ṣe bóyá ẹlẹ́dàá mi ni bóyá ìrẹ̀lẹ́ṣẹ̀ kan tèmi náà ti ṣẹ̀ ni tó yẹ pẹ́ṣẹ̀ tí mo ṣẹ̀ ló ń fi àjẹmí kọ́lọ́hún dáríjì mi mi ìrówó kì í ṣe adúrú ọlọ́wọ́ idán yẹn tá gbogbo èèyàn ń pariwo ọlọ́wọ́ idán wọn ti rí wọn ìdán lọ lóríṣiríṣi eré 419 ní season 2 ẹ̀ kálẹ̀mí mo kọ season 2 ẹ̀
wọ́n á gbà nǹkan tí mo mọ̀ ni mò ń sọ ìrírí tí mo ti rí àtọmọ 16 years mo ti ń dágbé tí mo ti ń gbé káàkiri náà 16 years old ni mo wà tí mo ti ń gbé káàkiri mo ti gbé káàkiri mo ti gbárí àwọn 419 mo ti gbé oríṣiríṣi káàkiri níbi tí ìpa gbọ́rù wọn mo bẹ̀rẹ̀ sí produce in 1996 náà. ọ̀rọ̀ ńlá lélẹ̀. mo dá gúrùpù sílẹ̀ mo kó gúrùpù jọ Kúnlé Afford Elémùrè Samson Bádéjọ wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ Bánkẹ́ everybody of them wọ́n máa ń wá sọ́dọ̀ mi torí wọ́n mọ̀ pé àwọn yẹn máa ń dá 20 naira fún mi 20 naira 30 naira tó bá ti dá yẹn la máa kóra wa lọ ilé oúnjẹ la máa lọ fi jẹun nígbà tó yá ni wọ́n pè mí èmi àtọ̀rẹ́ mi Adéwálé Òyìnbó tí bàbá ẹ̀ kọ́lé sóko gbèrègbè ilé bàbá ẹ̀ ní gbogbo wa ń gbé èyí rúùmù là ń lò níbo wọ́n ṣe máa kó sábẹ́ kápẹ́ẹ̀tì rẹ̀ gbogbo àwọn ọmọ yìí náà ló ti gbọ́dọ̀ mi rí Ṣáńkó Rashidi Asisi Jàdú Adé Ojú ọmọ Big Abbas Wàsíù Kọ̀ńténà gbogbo wọn náà ti gbọ́dọ̀ mi rí ní sọ̀lọ̀ gbogbo àwọn tí ẹ dárúkọ gbogbo àwọn ọmọ yẹn kò síbi tí wọ́n bá ti rí mi tó kì í pọ́n mi gbogbo wọn náà ti gbọ́dọ̀ mi rí kákọ́ọ̀sì làwọn náà àwọn ọmọ yẹn wọ́n dẹ̀ ní respect wọn ò gbé rárá wá lò tó 8 months lọ́dọ̀ mi ní sọ̀lọ̀ sókè làwọn àmọ̀fàkà ìjọ́ tí mo pe Ṣáńkó ní ẹ̀gbọ́n mi ó pàdé mi location Ayọ̀láyà kan ó ní ẹ̀gbọ́n mi kọ́kọ́ máa rí yín kí tó lọ bó ṣe máa lọ dọ̀bálẹ̀ kan tó fún mi lówó. possible àgbàlagbà èmi ti ṣe tèmi nígbà yẹn mi mo máa ẹ̀kọ́ ẹlòmíì ò ní owó tó máa fi jáde tí máa ní owó tí mo ní rè gbà mo lọ sí ìlú mi mo lọ fi orí mi ru èlùbọ́ àfàràn wá sí Èkó pé kó lọ ká lè máa rí oúnjẹ jẹ tí wọ́n fún mi lóúnjẹ yẹn mọ́ báyìí wọ́n fún mi a máa ra ẹ̀wà gan ya máa fomi tẹ̀ àwọn tó mọ̀ mí ń sọ lọ máa gbọ́ nǹkan tí mo ń sọ yìí MC Olúọmọ àwọn tó máa ń fún wa lówó díẹ̀díẹ̀ nígbà yẹn nìyẹn Alhaji Musiliu Ayinde ọmọ Akínsọ́yà wọ́n sì pàdé mi ní last year ní party Saheed Èṣù tó sì fún mi 100,000 wọ́n kàn pàdé mi ní party ni wọ́n dẹ̀ ní kó lọ pè mí wá wọ́n dẹ̀ fún mi 100,000 cash that was last time tí mo rí wọn àgbà tó ti di president èmi ò lọ jókòó sóṣòdì èmi ò ń wá wọn lọ bẹ̀ tí bá fẹ́ rí wọn gbà yẹn máa kọ́ sí pé mo bímọ ọjọ́ náà wọ́n máa ra aṣọ tí ìyàwó mi máa wọ̀ láti ọjọ́ tó ti bímọ di ọjọ́ ìkómọ ni nígbà tí fóònù ń ṣe bákọ̀bákọ̀ tí fóònù ṣẹ̀ṣẹ̀ ní tí ò ti sí fóònù Motorola tó máa ń kì bọ́ báyìí yẹn wọ́n jí fóònù mi lóṣòdì MC ní kó lọ ra fóònù wá fún mi kọ́dẹ̀ tó ra fóònù mi dé ẹni tó jí fóònù mi dẹ̀ tí mo wá sọ́fíìsì MC méjèèjì mo kókó bẹ̀rẹ̀ ìgbà ẹni ọ́fíìsì wọn wà lójúta gangan kò tí ì wọnú Òṣòdì ròdù yẹn so mi ìdẹ̀fẹ́ èmi máa ń lọ invite wọn fáwọn èèyàn ni èmi máa kọ́ invite MC fún Síkírátù Sìǹdòdó nígbà tó fẹ́ ṣe lọ́ọ̀ṣì fíìmù ẹ̀ ọ̀rẹ́ mi ní Síkírátù Sìǹdòdó èmi mo mú ọ kákọ̀sì ọ̀dọ̀ wa so Lọ́lá Margaret gbogbo wọn wọ́n pọ̀ bẹ́ẹ̀ ta ti ṣoore fún tá a bá pè wọ́n sí wọn dá wa lóhùn wà á dúpẹ́ fọ́lọ́run o àwa náà rí Ọlọ́run ti ṣe àwọn nǹkan kan díẹ̀díẹ̀ àti láwọn ọ̀rẹ́ tó fún wa nílẹ̀ pé ìwọ náà máa develop ẹ̀ bá tẹ̀ tí ìrówó ra block tá tí ìrówó ra cement àṣàwọn pé tá a bá kú wá sí wá sórí àwọn ọmọ wa jogún ẹ̀ mi ní nǹkan kan o bí mo ṣe wà ni mo wà yìí ọ̀kẹ́ Ọlọ́run kó tún rán aláàánú sí mi àmì àṣẹ bọ̀ ibi ìfẹ́ rú aláàánú àwọn èyí tó ti rán sí mi tí wọ́n gba gbogbo ọpọlọ mi tó gba gbogbo owó mi tó lọ fi tọ́jú fámìlì wọn tó sá lọ Canada ẹlẹ́dàá mi máa dà fún yín. ọ̀rọ̀ ńlá nílé yìí ọ̀rọ̀ ńlá àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yìí àwọn ọ̀rọ̀ tẹ́ kú bani lọ́pọ̀lọpọ̀ jẹ́ bàbá ọgbà ládùúrà pé Ọlọ́run ọba bá mi rán lórí àti aláàánú fún àmín àmín lágbára Ọlọ́run gbogbo iṣẹ́ tí ẹ ti ṣe ẹ̀yin lẹ máa jèrè ẹ̀ ẹni ẹlẹ́ni ò ní jèrè iṣẹ́ ọwọ́ yìí àmín àmín ọ̀rọ̀ ńlá ni lẹ́yìn gbogbo àwọn nǹkan tẹ́ ti wá ṣàlàyé fún wa tẹ́ ti wá bá wa sọ yìí bàbá ǹjẹ́ ṣé ẹ sì ní àwọn nǹkan tó yẹ pé ẹ fẹ́ fi bá àwọn olólùfẹ́ yín sọ̀rọ̀ yálà tó yẹ pé bí ìmọ̀ràn tí ẹ fẹ́ mú fún wọn àti pé kí ni kí wọ́n máa retí àbí kẹ́ ẹ ní sinimá kan tí ẹ ti ṣe àbí tí ẹ ń gbèrò kẹ́ bá dárúkọ ibi tí àwọn olólùfẹ́ yín lè ti lọ bá pàdé tí wọ́n lè ti wù kẹ́ bá dárúkọ ẹ̀. alákọ̀ọ́kọ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n nífẹ̀ẹ́ iṣẹ́ tá à ń ṣe bóyá òyìnbó ni o
bóyá Yorùbá ni o bóyá Ìgbò ni o bóyá Hausa ni o tí wọ́n kọ́kọ́ dé ń ronú pé táwọn ènìyàn bá ti ṣe fíìmù ẹ jẹ́ ká máa wò tí wọ́n ń wò láti ayé ìgbà tó ti ń wò stage tó fi dé késẹ́ẹ̀tì tó fi dé YouTube tó fi dé orí tẹlifíṣàn tó fi dé orí rédíò tó fi débi tí a wà lénìí tó fi di sinimá tó ti pàdé wa National Theatre láìmọye ìgbà rí a dúpẹ́ lọ́wọ́ wọn ìná ò ní tán wọ́ wọn. ní àṣẹ Ọlọ́run. Nǹkan tó wá kùn tẹ́lẹ̀ ṣe fún mi báyìí mo ti ṣí YouTube ibẹ̀ mo fẹ́ máa ṣe ìwọ̀nba tágbára mi ká kódà mi ò ní 500,000 lọ́wọ́ tí mo lè fi produce film but mo ń ṣe àwọn ìwọ̀nba tágbára mi ká láti ṣe sórí Lashako TV yẹn mo fẹ́ káwọn yẹn bá mi subscribe síbẹ̀ Lashako TV Lashako TV mo ti ṣe àwọn fíìmù kan síbẹ̀ láti on the 5th of August màá bẹ̀rẹ̀ sí ní gbé àwọn fíìmù síbẹ̀ mo ti ṣe wọ́n jọ àwọn kan ti help mi pé ó sá mo lè wá bẹ́ẹ̀ ṣe sí mẹ́ta mo lè wá bẹ́ẹ̀ ìtẹ̀lẹ̀ gan tí ò ń ṣe àbúrò mi tí ò ń ṣe anybody mú ìmọ̀gbà tó kọ́ṣẹ́ ó ti bá mi ṣe sí 5. ìyá ìtẹ̀lẹ̀. Yes ó ti bá mi ṣe láti 2 years ago ló ti ń sọ mi pé bọ̀dá mo fẹ́ help yín bọ̀dá ó dẹ̀ ti ṣe fún mi mi ò tí ì gbé jáde. So mo láwọn èèyàn bẹ́ẹ̀ Jimmy Roland kò sígbà tí mo pè tí ò kì í dá mi lóhùn. So mo ní àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n ti bá ṣe pé mo ṣe àwọn edit ẹ̀ kí n gbé síbẹ̀ but mo ní big project tí mo fẹ́ ṣe tí mo ti ń lé láti bí 5 years báyìí tí mo pè ní Ààrẹ Àgò mo fẹ́ yà sinimá tẹ́lẹ̀ ni mo wá rí i pé mò ń kọjá àyè mi torí mi ò lẹ́ni tó lè fún mi ní 200 million 100 million tí mo lè fi ṣe so mo ti wá fẹ́ yà sí sinimá báyìí níwọ̀n bá tọ́lọ́run fún mi Ààrẹ Àgò ó mi kí n shoot ẹ̀ báyìí kí n dẹ̀ launch ẹ̀ kó dàbí sinimá náà tí ò bá tiẹ̀ lè wọ́ọ̀tì sinimá tán kó ṣáà dàbí sinimá mò ń bí èèyàn tọ́lọ́run bá rán tó lè help mi kọ́ wá bá mi kọ́ sọ fún mi pé àwọn máa help mi tá a máa kọwọ́ bẹ̀rẹ̀ tí mo dẹ̀ mọ̀ yí pé kò ní bàjẹ́ kò ní bàjẹ́. ẹ ṣeun gan ẹ ṣeun. ojúmọ́ ẹ kú dédé àsìkò yìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ nílùú tẹ́lẹ̀dùmarè dá ní gbogbo àgbáyé orúkọ mi ni Àyọ̀kẹ́ Olórìṣà aṣíwájú ìyálóde tí mo jẹ́ ìyálóde fún àwọn Àgbẹ̀kọ̀yà ní Ọ̀yọ́ state mo jẹ́ ìyálájẹ ọ̀jẹ̀ ní Ọ̀yọ́ empire tí mo jẹ́ ìyá gbogbo ní ìlú Ọ̀yọ́ àdúrà yín ó gbà o ojú òní tí ìyẹn kankan ò ní ṣe yín wọ́n ní fi mí pamọ́ kí n pọ́ lórúkọ tí wọ́n ń pe àrùn ẹ béèrè sí gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ ìwọ tó fẹ́ ṣàyẹ̀wò lórí ọ̀rọ̀ ìgbésí ayé rẹ ẹlòmíì ò lọ́mọ méje wọ́n jọmọ gbélé èyí tó yóò lọ́kọ òní ló kọ èyí tó yóò bímọ òní bímọ ìtọ̀ ṣúgà ní ti ẹnu ìfúnpá gíga ní ìwọ ń ṣàìsàn àrọ́mọbí ó fẹ́ gbéga níbi iṣẹ́ ó fẹ́ kọ́ràn rẹ̀ ó là ìwọ ń lálàkàlà ni òun bóbìnrin sùn lójú oorun ò lè láṣeyọrí o wọ́n ti gbá pẹ̀lẹ́ ajá ti ti ọwájú tó ń dáwó sí gbogbo kíhun ẹ béèrè fún ẹ fẹ́ ṣàyẹ̀wò lórí ọ̀rọ̀ ìgbésí ayé yín ẹ fẹ́ wo àpọ̀tẹ̀tẹ̀ ayé yín ni ẹ fẹ́ dífá lórí ọ̀rọ̀ ogun tí ń jà yín ẹ pè mí bíbá yín dífá lórí ọ̀rọ̀ yín